Not you. Go. So that this live broadcast will be strong before I start talking. Online car, and there you are. You're listening to Olori Ebi, it supports you 100% again. Oh, thank you so much for that information. Thank you. Where you, Papa, Mr. Dilio? Arakobio, Oluwa, Okobio. Hello, everybody. Hello, everybody. Good evening, everybody. Good evening, everyone. Happy Monday. Aku ọjọ́ ajé o. Aku ọjọ́ ajé, ajé olókun asọ̀rọ̀ dayọ̀. Ajé máa fi gbogbo lé gbogbo wa ṣe bùgbé o. Ajé awa wari o, àràjé jẹun. Àràjé lò, àràjé mu. Àràjé vìdé ibùgbére, ànídé ní ibùgbé kàláyé. Ọmọ aráyé ò ní rí tiwa gbèsè o. Àṣàsí ayé ò ní mú wa o. Páńpẹ́ ayé ò ní lù fún wa jù. A ò ní tẹ́ni tìkà nínú ayé. Hello, everybody. Let me use this phone. Ó yá bá mi double tap screen ẹ̀. Ṣé mo ti cut ẹ ni? Ọ̀rọ̀ petition la fẹ́ sọ báyìí. A fẹ́ wo ohun tó fẹ́ ṣẹlẹ̀ lórí petition. Ṣé petition ti done? What is going on? The way you pamper me steadily. Ṣé kí ni yóò máa skip o? Then check here. Then fi phone me check here. Ṣé kò máa skip? Ẹ dákẹ́ bá yẹ̀ wò sí o máa skip. Sí o máa skip o. Skibo. Eba, oh shit. Yeah, baby. Good evening, everybody. Basiro, thank you. When you go skip. Ẹ jẹ́ ká sọ̀rọ̀. Ọ̀rọ̀ wà láti sọ. Ẹ jẹ́ ká sọ̀rọ̀, ọ̀rọ̀ wà láti sọ. Ẹ jẹ́ ká sọ̀rọ̀, ọ̀rọ̀ wà láti sọ. Ọ̀rọ̀ wà láti sọ. Ọ̀rọ̀ wà láti sọ. The way you pamper me steadily. Okay. And trust me, they will get to the root of the matter. And the best thing you can do is to encourage the Lagos State Police Force, the Lagos State Police Command. You know, the state CID, they are doing a whole lot of work.
and they will be doing very good work in this particular case to bring about justice. Ignore whatever nonsense everybody is saying on social media. Some people, some things are half truth. And how I was raised, it is sacrosanct. They always tell us, if what you are ready to give out is a guess, don't prove to know. And so I'm going to be taking us a very clear-cut journey on what is police hierarchy and what are the cases that can never be attended to at the police station level. And why it is important, why taking the bold step to write the petition to the Lagos State Command, to the Deputy Commissioner of Police, is quite important. It's because I will explain to you why it is very important and why it is very, very efficacious. So we're going to be having a very wonderful session today. It will be very informative, direct. Of course, just have it at the back of your mind. This stage we are now, I'm going to go CCTV go see Jadio. As someone witness account and also something of video evidence. At the end of the day, whatever the case may be, we cannot sit down on social media, I am saying, and allow this to be swept under the carpet. If we don't make move, if we join sessions talking about it only, and we're not making move, it's not going to make any sense. So trust me, we will afterwards, we'll have to get our ass together and start doing the right thing. You're welcome to Tenny Omologos program. A kò fẹ́ gbọ́ news ká mọ ibi tí ó bọ̀rọ̀ CCTV àbí tó bá ọ̀rọ̀ ilé gangan tí nípa ibi tí petition ṣé wọ́n ti pè wọ́n, ṣé wọ́n ti lọ bẹ̀, torí ó yẹ kán ti invite àdúrà. Ohun tó yẹ kó ṣẹlẹ̀ lásìkò ni pé ó yẹ ká rí nírú èní pé ó yẹ kí wọ́n invite àdúrà since tó ti submit petition, because àwọn kan sọ pé fake petition ni petition yẹn. No, kò ṣe fake petition, but ohun tó èmi rí ni pé ó yẹ kí wọ́n ti invite ẹ̀ wá sí police station yẹn láti mo máa fi petition yẹn hàn yín sìn, so that ẹ máa rí petition tí ó kọ fún àwọn tó sọ pé bóyá fake petition or whatever. Now petition yẹn lélẹ̀ tó ní police stamp lára, òun lẹ́wọ̀ yẹn pé wọ́n receive ẹ̀, pé wọ́n receive lẹ́wọ̀ yìí. Ẹ wo bí òkè dondo tó wà lókè yẹn, ẹ wo bí òkè yìí, níbi òkè ń bí, ẹ rí pé commissioner of police lẹ́ ń rí níbẹ̀. Wọ́n fi commissioner of police síbẹ̀ tẹ́ bá rí dáadáa. Ore ẹ máa rí pé the commissioner of police òun ló wà ńbẹ̀, kíní yẹn ò clear dáadáa mi rí, bóyá máa lọ check. Anyway, ẹ dẹ̀ máa rí ìsàlẹ̀ yẹn received, ó wà ìsàlẹ̀ rẹ̀ yẹn mi pé wọ́n ti gba lẹ́tà yẹn. So kò kìí ṣe fake ni court letter yẹn. Fún àwọn tó bá rò pé bóyá fake ni, kìí ṣe fake. Mi dẹ̀ ní sọ pé ká sọ pé fake ni ayédèrú ó ní court letter yẹn. Èmi ò ní bá yín sọ bẹ́ẹ̀ pé ayédèrú ni lẹ́tà tá à ń sọ nípa rẹ̀ yẹn, torí ojú mi ò fọ́. Àwa náà bá àti ẹ̀ka púpọ̀ tá a dẹ̀ gbé lu òyìnbó, ojú wa ò fọ́. Mo dẹ̀ lè at least mo mọ̀ ń tán pè ní yàtọ̀ Nigerian police. Mo dẹ̀ mọ̀ tí wọ́n bá àti petition rí, tí mo dẹ̀ mọ̀ pé tí wọ́n bá stamp Lagos State Police, a máa rí. A máa rí. So ẹ bá mi, because lórí eléyìí tó ṣẹlẹ̀ yìí, ohun tí èmi rí tó yẹ kó ṣẹlẹ̀ ni pé mo wò wípé kò yẹ kí ẹnìkan nínú wa kó di ìjà. Tó bá yẹ pé lótìtọ́ àti lódodo gbogbo wa là ń wá ikú tó pa ìmọ́lẹ̀, tá bá dẹ̀ rí pé ikú tó pa ìmọ́lẹ̀ yẹn gangan là ń wá,
mi ò rò bóyá kí kó jẹ́ pé nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ ẹ̀ ó yẹ kó di ariwo tàbí why Kama is defending Karimo is the ẹ ní láti lọ bèrè lọ́wọ́ Karimo èmi kọ́ ni Karimo àìsí ẹ mọ̀ pé orúkọ wa tí ló bẹ̀rẹ̀ orúkọ mi ké ló bẹ̀rẹ̀ orúkọ rẹ̀ so tẹ́ni question tẹ́ bá fẹ́ béèrè kì í ṣe èmi lẹ́ máa refer question yẹn sí ẹ lọ bèrè lọ́wọ́ ẹ̀ so ẹ jẹ́ ká wà okay pẹ̀lú bá ṣe máa béèrè question lọ́wọ́ àwọn èèyàn because mi ò understand irú béèrè tẹ́ ń bi mí yẹn pé kí ló dé tó fi ń defend àdúrà báwo wá nìyẹn ṣe kàn mí báwo mo ṣe mọ̀ ó ti rádúrà sójú rí èmi ò rádúrà sójú rí so àdúrà ní ó ń kọ́fà Wùmí àdúrà ní ó mọ kú tó pa Mohbad kò lè sọ síta because of pé ó ń fear fún life ẹ̀ pé kí wọ́n má bàa sí ní ìjàmbá so ṣé àdúrà yẹn wá ní ó fẹ́ sọ̀rọ̀ kan sì tí màá ní pé kínní àdúrà dẹ̀ tún ní ẹ̀jẹ̀ Mohbad ni ó mọ nǹkan tó ṣẹlẹ̀ nínú ilé but ìpayà lè mú pé bóyá tó bá sọ̀rọ̀ you know tí kán mọ́ bóyá kán má ṣe kú pa ni I don't know anyways I don't know so mi ò lè sọ̀rọ̀ pé kí ló ṣẹlẹ̀ àbí kí ni ò ṣẹlẹ̀ that one is none of my business my own business is ikú tó pa Mohbad ni mo wà after kí ló ṣẹlẹ̀ sí Mohbad kí ló pa Mohbad and then kí ni reason tí ìjọba ò fi gbé ìgbésẹ̀ lórí ikú tó pa Mohbad òun ni ọ̀rọ̀ tí mo ń sọ tí èmi ń dúró fún láti gbọ́ ọ̀rọ̀ láti ẹnu Yomi Fabiyi lórí kí ni tó ṣẹlẹ̀ sí Mohbad and then petition tó lóun kọ báwo ni tó ṣẹlẹ̀ ní petition yẹn ńlá fẹ́ gbọ́ lénìí ká tó wá continue lórí àwọn ètò tó máa gbá skill má miss ètò tèmi náà o ó máa ń gbá skill everyday ni so a máa sọ̀rọ̀ ká máa fàájá so kẹ́ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ nípa petition tó kọ tí wọ́n ti torí irú ẹ̀ ní ìsìn ó yẹ kán invite àdúrà ó yẹ ká àti kán ti gbé àdúrà kán ti invite ẹ̀ láti wá béèrè àwọn question kán sọ pé wọ́n ń ṣe investigation lérí ọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́ so ká wá mọ̀ ká ti mọ̀ wípé bóyá Dàmọ́lá ni àbí Dàmọ́lá kọ́ at least ibi tán kọ lẹ́tà lọ nípa àǹtí àbíbo náà mú lẹ́tà lọ ó yẹ ká ti rí ibi tí ó dédé so tó bá ṣe ń dára papọ̀ mọ́ Tenny Ọmọ Ológo double tap your screen, like and love and share. You are welcome to Tenny Ọmọ Ológo's program. Don't forget to share, like and love and gbogbo rẹ̀ you know kẹ́ẹ̀dẹ̀ bá wa tap screen yín ẹlẹ́dàá yóò ní gbàbọ̀dé tọmọtọmọ mo ní aburú ayé ò ní ṣẹlẹ̀ sẹ́yìn olólùfẹ́ Tenny Ọmọ Ológo pérégedé ayé ò nílù fún yín jó àdúfẹ́ àdé you are welcome to Tenny Ọmọ Ológo mo gbàdúrà fún yín lénìí ẹlẹ́dàá yín ẹlẹ́dàá àwọn ọmọ yín kò ní ráre inú ayé ò ní fi kú ọmọ dá yín lóró ohun tí ó ṣẹlẹ̀ sí Mohbad yìí torí mi ní sọ pé ohun tó ṣẹlẹ̀ sí bàbá ohun tó lè ṣẹlẹ̀ sí ìmọ́lẹ̀ fúnra rẹ̀ torí pé òun gangan la dá lóró kì í sáwọn òbí wọn dá àwọn òbí ẹ̀ lóró wọn dá ìyá wọn dá bàbá lóró òun fúnra rẹ̀ ni wọ́n dá lóró torí bàbá ń gbélé ayé ìyá sì wà nínú ilé ayé ọmọ gangan tí wọ́n rí mọ́ ni wọ́n dá lóró torí òun ni wọ́n jẹ́ kó fọ̀ mọ́ òun ni wọ́n ti pa tògótògó ni wọ́n ti hẹ́ndì kàríà rẹ̀ according to bí Wùmí ṣe sọ ó máa hẹ́ndì kàríà Mohbad ó dẹ̀ hẹ́ndì kàríà yẹn within 24 hours kàríà yẹn dẹ̀ hẹ́ndì Nigerian police gbélé so àwọn nǹkan tá a fẹ́ gbọ́ nìyẹn mo fẹ́ gbọ́ ohun tí Yomi sọ tó bá sọ kì í ṣe pé ẹjọ́ àbí ìkankan bọ̀tì kí ni tó ṣẹlẹ̀ ní pàǹtí lórí petition yẹn n la fẹ́ gbọ́ ẹ jẹ́ ká gbọ́ díẹ̀ ká tó máa bẹ́tò la. Arrested or is being tried. So in this instance, the murder case, which is the biggest of all offenses in Nigeria, the biggest offense under each state law is murder, which is the case of Mohbad. Mohbad's case is a murder case. It is the biggest offense. It is such a serious offense that you will not, even if the person that was spied, the person wakes up or send a letter and say, the person accused me, I've forgiven the person. The core of the matter and the truth is, it does not concern the government. It does not concern the police. They will still try the person being charged without the person, even if the family of the person does not show face. In a working society. And then, like I have to say this, there is only one police command in Nigeria because the Nigerian police is on the exclusive list. We don't operate state police. We only have one police command, and that is in Abuja. All the states are under the federal headquarters, police headquarters in Abuja.
All the state's headquarters are subdivision. It is the IG that will always post commissioner of police to each state. And in case of Lagos State, under the Lagos State Police Command, which is the CP office, all the other departments that are investigating cases, serious cases that are very of capital offense or any other cases, they are in state CID. Because most cases like that, plain clothes for police officers will have to penetrate and they will investigate. So under the Lagos State Command, there is F, Area H, Area G, Area B, Area C, Area A. There is Assistant Commissioner of Police that always head those places. But the main department, which is the state's CID, is mostly headed by the Deputy Commissioner of Police. So all are there, you now see area commands. Under area commands, you now see division, police stations, and police posts. Do you understand? That is that. So for somebody who is intelligent, who knows what he's doing, in my own case with Adura messaged me and he was talking to me about a murder matter. This is such a person. I have evidence of how this person was spied. And apart from narrating, he referred me to where he will show the evidence. And it ends there. The onus is on me as a forthright citizen, as an honest citizen, to compile those stuff and inform the authority immediately. And if I want to report such a case, since I'm not a low-lifer, even if I report to any police station, they will still refer it to the state CID. But because, to make it faster, and because I have the knowledge, I wrote a petition to explain and ask that the case should be investigated. And I wrote to the state CID that you are the one investigating this case. It's an ongoing murder case. This is a petition. And let's give it to them. Let's give them a round of applause. The petition was received, and immediately the Deputy Commissioner of Police messaged me personally. I said, I received a petition and I'll work on it as quickly as possible. That is kudos to a very upright, active public servant. Sometimes we need to be, appreciating our police officers, especially when we have those that are active. And of course, as we speak, officially I was told today that it has been assigned, and I'll be getting full brief before I go to bed tonight, and then we'll know the next step to take. But if we leave it unattended, because it's quite unfortunate that the same social media people, because people are enjoying the anonymity of social media. Welcome everybody. The same people that they know that there is going to be light at the end of this kind of a case. Why you are debating on it on social media? It's not going to make any sense. Particularly those of you that you have come out openly for the world to know that you are fighting for justice for Mohbad. To be openly condemning, castigating, or discouraging me so that I will not make a move. Some of you have got witchcraft, terrible witchcraft, and you know how to manipulate people on social media. That in your heart of hearts, you know that what this person has done is the right thing under the law, and he needs to be encouraged to pursue. Because if I don't go there, if I don't make a move, if anything happens to the case, I'm not going to be blaming anybody. The only noise you expect me to come back and tell you is that, oh, they have connection, they have power than anybody. No.
So if you can put a picture to it that, what if Mohbad was your son? He's still in the morgue. If I write that kind of a petition, I want Adura to be properly drilled. It should be properly investigated. I am not in the school of thought. There is no even basis for me to go in the line of, oh, there is impersonation or they can be trained out to the people in their level and class. And if people go to social media. And I've stated this clearly, which is it's not, this is not a rocket science. The fact that I got the message and it came to me naturally. The question you'll be asking majority of these people, like the other blogger, who even lied and said, oh, Yomio, I know what you guys are trying to do. You told one the Gebami, what nonsense. But wow. But ojoojúmọ́ ni Yomi repeat ọ̀rọ̀ ẹgbẹ́ tó ń lo repeating words báyìí. So lọ́bítà fẹ́ sọ̀rọ̀ lọ́jàre. Ó dé ó ti sọ láìmọye ìgbà. Ó ti repeat sọ̀rọ̀ petition. Ó tún sọ. So certain things are immediately you hear them. You are using stylists to do fracas. When it go into your brain and you process it, it will reduce your IQ. It will reduce you who are we to level. So like you want to say fracas, you don't need a degree to know these things. Ó yẹ kí Yomi tó máa ṣẹjọ́ wẹ́wẹ́ báyìí jáde. Ó yẹ kó go straight ní kó pa wọ́n tí ó ti fún wọn lésì lẹ́ẹ̀kọ̀ọ̀kan. It was just a mistrust that I gave to some people. And I fell into the trap because I don't know that these people are operating this justice of Mohbad, all this social media stuff like NURTW. If you are not doing their bidding, they will rope you, they will blackmail you, and they will want to stain your white. They don't care if you are doing the right thing in the whole struggle. If it is not working for them, they just have a small relationship with them. They start engaging people on their ring lights and start saying nonsense. Naturally, since I've been doing my own stuff, I am not doing justice for Mohbad by saying, who is that blogger that is abusing? Let me do show for that person. Let me engage people to start abusing the person. That is not what I am doing. I'm not in that league. You are doing it. Una ló ń ṣe yìí. Ó ń ṣe stylishly. You are doing it stylishly. Jẹ́ ká mọ̀ tó ṣẹlẹ̀ ní pọ̀ pàǹtí now. Let's know what happened about the petition. Leave all those people alone. With their upbringing and who they are. Look at all the lies there. Ọ̀rọ̀ Yomi ti wá fẹ́ sùn mí báyìí. Sáà ní gbé Yomi lọ sórí òkè báyìí ká lọ ṣàdúrà. Ìyàwó tó fẹ́ Yomi ti dáhùn for real. Sáà ní lọ ṣàdúrà fún Yomi lórí òkè báyìí. Kí lè sáàdọ̀ ọkùnrin lọ́jọ́ People are sending money to the NGOs account. Ó tún ti report owó, ó tún ti repeat ọ̀rọ̀ owó. Adé máa lówó sọ, ó tún ti repeat ọ̀rọ̀ owó, á lówó bú ẹni yẹn. Nǹkan tí mo fi kọ́ bàbá ọmọ mi nìyí o, ẹjọ́ wẹ́wẹ́. Mo ní yé èmi lè. If anybody send money to my NGOs account and the intention àfi bí àfiṣe. sent the money Ó dà pé we don't need Yomi jàre. Tó bá ti ṣetán tó fẹ́ sọ̀rọ̀. Ó ní nígbà tó sọ̀rọ̀ wípé wọ́n send owó sínú. Nobody sent money into your own account, but they sent it into NGO. At NGO, They still send it to him. It is not the same people there. It's the same fucking thing. Let it talk of Everyone don't need people. NGO. They don't need. And they don't monitor it. Damn God, Anita says he's angry. Angry, repeating the same thing over and over and over. Same thing also every day. Go straight and that was egbe. Jẹ́ ká mọ̀ bí tá ń lọ gbọ́ àfẹ́ gbọ́. Jẹ́ ká mọ̀ tó ṣẹlẹ̀. Ọ̀rọ̀ Yomi ti fẹ́ sún mi ẹ̀yìn èèyàn ará àdúgbò. Níbo náà tiẹ̀ bọ́rọ̀ dé báyìí, ó ti sú wa. Ìyẹn ni kó tiẹ̀ sọ ká tiẹ̀ mọ̀ bí tí ọ̀rọ̀ petition yẹn dé ká ẹ bá mi double tap screen yín ká mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Kí ló ṣẹlẹ̀ kan jẹ́ ká mọ̀ bó ṣe ń lọ. The question is who leaked the conversation between Adura and Yomi to Darosa before making arrest? Sẹ́rí that question tẹ́ ń bí mí yẹn àti jù síta. Bó ṣe ń ṣe kulukulu lọ́kàn tiẹ̀ ló ṣe kulukulu lọ́kàn tèmi. Gbogbo alómi, all of us too,
We have the elephant in the house. Bó ṣe ń ṣe kulu lọ́kàn tí ló ṣe gbìm lọ́kàn tèmi náà. Bí question yẹn ṣe ń ṣe kó bẹ́ẹ̀ ló ṣe kù lọ́kàn mi. Bí ẹ̀yin ṣe ń béèrè tẹ́ ṣe ń wò pé kí ló ń ṣẹlẹ̀ lápá bí. Ṣé ẹni tẹ́yìn rò yẹn gan lèmi náà rò. Bí wọ́n ṣe ń rò lèmi náà rò. Ohun tí ń bẹ lọ́kàn ẹnu ń bẹ lọ́kàn tèmi náà. So àjọ wà láyé ni o. Kò jọ yé wa ni o. Sọrí gbogbo àwọn tó wà lórí panel question tẹ́ ń bi wọ́n òun làwa náà béèrè. Now, I don't béèrè the same question. Mommy, don't care where you want to go. I don't béèrè ni. Sọrí báwo èèyàn ṣe ó rí pé ẹ̀rín náà fi ń dá mi lóhùn. Ó jọ yé wa ni àjọ question. Kọ́mọ́ làwọn nílà kọ́mọ́ kankan wa ń kọ lórí láfi dákẹ́. Ẹ bá ń gbọ́ ọ̀rọ̀ tó sẹ́nu lẹ́nu. Ẹ mọ̀ pé bí èèyàn bá buyọ̀ sẹ́nu. Tó tún wá sósì. Ọlọ́ngbọ́ ẹ̀wò wọn ní ká fi ẹnu adákẹ́ lọ́rọ̀ tó wà nílẹ̀ àkàrà yáyé ẹmọ tán pè ní ká fi ẹnu kádákẹ́ àkàrà yáyé ẹ jẹ́ kí n sọ̀túmọ̀ òwe yẹn fún yín tẹ́rí ẹ jẹ́ n sọ̀túmọ̀ òwe ìyáyé fún yín ìyáyé jẹ́ ìyá tó ń tàkàrà ní ìlú kan àkàrà ní ìyá yẹn ń tà ṣe rí ìyá tá à ń sọ yìí ó dẹ̀ ní àwọn ó ní ọmọ obìnrin tó máa ń bá tọ́jọ́ máa ń ta ọjà yẹn tọ́jọ́ máa ń ta àkàrà ṣùgbọ́n àkàrà ìyá tàdé pè ní ìyá yé yìí ìyá ìjẹ́ àgbà kì í ṣe pàgbà bẹ́ẹ̀ yẹn àwọn àgbà tó máa ń pè ní àwọn ayé sátìmọ̀ àwọn ayé àwọn àgbà tó bá pèèyàn ní àgbà ayé ọmọ ayé àwọn ìyá mi àpàkí àlàkẹ́ ẹyọ oníyáyé tí èyẹ pé ìlú yẹn dẹ̀ ní gbogbo èèyàn ló máa ń bẹ̀rù rẹ̀ ó dẹ̀ ń tàkàrà wọn bí ọ̀rẹ́ kó mọ́ra kàrà ń bẹ̀ ọkọjọ́ lọ ràkàrà bóbi wọn àgbàbẹ̀ kọjá wọn bí ọ̀rẹ́ ni arábìnrin bá débẹ̀ ńjọ́ náà ló bá lóun fẹ́ ra àkàrà bó ṣe gbọ́ àkàrà ọ̀fọ́rọ̀ ló ní kí ìyá yìí bá ń ṣe ìyá bá ṣe ọ̀fọ́rọ̀ àkàrà ló bá ní pé kó mú ẹ̀kọ ìyẹn bá jókòó pé kò ń jẹ ló bá mẹ́kọ ló jókòó síbi ẹ̀gbẹ́ kan lórí àpótí ìyá yẹn ti mú àkàrà ẹ̀sìn mọ́ ṣe máa ń ṣe láwọn ìlú òkè yẹn ìlú wa èmi ọmọ oko dágbólu tí mo kọlà sóhùn tí mo tún kọ sọ́nà fún gan torí gbogbo ẹ̀kẹ́ mi báyìí wọ́n ní mo kọlà sí ẹ̀kẹ́ mo kọlà sóhùn ẹ̀kẹ́ mi rèé kò sí láǹbẹ̀ eyín mi gan kọlà sí eyín mi dírore kò rí gàtàgàtà bí eyín gbèsè eyín mi ò rí gẹ́rẹ́gẹ́rẹ́ kò rí gàtàgàtà bí eyín ojú mi gan rèé iwájú orí mi mọ́dírẹ́tì iwájú mi ò rí pọ́nlá bí iwájú orúkọ bí iwájú búlì gbèsè ṣé ń gbọ́ mi ẹ bá ń táàpù bí n ṣe ń sọ̀rọ̀ lọ ṣe rí nígbà tí ní arábìnrin mi bára ó sì lọ sí ibi iṣẹ́ ni ló bá ní àdẹ́kọ̀ ń dàkàrà níbi tó ló gbóná wọ́n sì ti ro ẹ̀kọ́ tán máa ń rò eléwé yẹn ti wà ń bẹ̀ ìyẹn bá má kọ eléwé ló bá má kàrà yáyè sí ọmọ yáyè sí rèé ló tàkàrà fún bó ṣe àkàrà fún tán ló jókòó síwájú arábìnrin mi lárábìnrin mi bá má kàrà ló bá fi ẹ̀kọ́ tẹ̀ tó gbé kìíní sẹ́nu báyìí ló bá wẹ́kúta wòó ó wẹ́kúta ó kọ́kọ́ fi sáì mú yẹn ó fi sáì tún sọ́wọ́ ó fi ọwọ́ kejì gbá ó tún gbé lórí ó tún gbé wélé lórí mọ́lẹ̀ ó tún ní kó ń bu àkàrà kejì mọ́ ẹ̀kọ́ kó fi sẹ́nu báyìí ló wẹ́kúta wòó bó ṣe panu mọ́nù ló bá kúkú dìde ló bá wé bó ṣe dún wọ̀rọ̀ ọmọ ìyá yè gbọ́ bókúta ṣe dún lẹ́nu ó wojú ìyá yè ó wojú ọmọ ìyá yè ó yà náwó owó sí ìyá bó ṣe palẹ̀ ẹ̀kọ́ àtàkà mọ́nù ló bá fi sínú báàgì eléyìí tó wà lẹ́nu ìyá ní change rẹ̀ ó ní màmá ẹ̀ fi change lẹ̀ mọ́ wulẹ̀ wọ́rí ó yà dìde ó ní òun máa lọ jẹ́ ní òun ti léètì òun máa lọ jẹ́ ní ibi iṣẹ́ tí a mọ̀ pé ó fi sẹ́nu nù ó sì ra adákẹ́ pa síbẹ̀ ó ní túmọ̀ ká fi ẹnu adákẹ́ àkàrà yáyé ṣe rọrọ tó ń sọ ohun ká fi ẹnu ni ta ló ní kí síkírìtì ẹbí yọ̀mí léèrè páwọn mélòó ló sẹ́ndì síkírìtì sí àwọn mélòó ló sẹ́ndì information sí ta ló líkì sí láàrin èmi àti ẹ ó ń sọ nínú ọ̀rọ̀ tán sọ pé ó ní òun láwọn èèyàn kọ̀ọ̀kan tóun lè tún gba owó lọ́wọ́ wọn tí wọ́n lè fi sẹ́ndì sí àdúrà nígbà tádúrà chat ẹ̀ now ṣé àwọn yẹn ǹjẹ́ mi mọ̀ wọ́n èèyàn kan tó ló jáde nínú wọn ti ṣe kárí mọ́ tá a rí nínú àwọn tó kù nísìnyí àsìmọ̀ wọn táwa lámọ̀ nínú gbogbo àwọn yẹn
tó líǹkì ẹ̀ síta torí gbà tí wọ́n mú story ọ̀tọ̀ ní story yìí torí tó bá yẹ pé lóòótọ́ àti lódodo ni ló jẹ́ wípé àdúrà ló jẹ́ wípé àwọn Tẹ́mì ni wọ́n pe King White pé àdúrà ṣe nǹkan báyìí o King White á sọ pé kán dáwọ́ èpè tí wọ́n ń ṣẹ́ fún àdúrà dúró ni bọ̀ àwọn Tẹ́mì ò dá èpè yẹn dúró wọ́n sì ń ṣépè fàdúrà lọ títí tí wọ́n fi gbọ́ wípé wọ́n ti arrest Dàmọ́lá even gan wọ́n sì ń ṣépè fún lọ nígbà tó tún arrest Dàmọ́lá wọ́n sì ń ṣépè fún lọ according to Karimo ẹ bá wa double tap screen yín Karimo ló dáhùn wípé òun lọ sí ọ̀dọ̀ Tẹ́mì òun gun bẹ̀ bó tilẹ̀ pé àwọn òkìjọ sọ̀rọ̀ wọ́n láwọn òjọ ṣe mọ́ bọ̀ tó lè lọ bẹ̀ òun ló ṣẹ̀ṣẹ̀ ń lọ sọ fún kí ni porúkọ rẹ̀ Tẹ́mì wípé àdúrà kọ́ kó má ṣe pé fàdúrà mọ́ Tẹ́mì kí ló dé tí tó bá pé lóòótọ́ àti lódodo kì í ṣe wípé irọ́ ni gbogbo pàrópàrò tó wà nílẹ̀ yẹn pé kì í ṣe géèmù ni you know wípé kì í ṣe ara àwọn tí wọ́n bá chat lọ́dọ̀ ti Yomi ń ló link information jáde okay MFM anyway ló link information jáde why tó sì ti ń ṣépè fún àdúrà tó wá jẹ́ wípé Karimo ló ṣe wá lọ Karimo tí ò sí tó lóhùn sí lára wọn mọ́ ló ṣe lọ correct wọn pé Dàmọ́lá kọ́ kí ló dé tí King White ò pé Mercy lẹ́sẹ̀kẹsẹ̀ padà pé kì í ṣe àdúrà o Dàmọ́lá ni o wá tó jẹ́ pé ní tó wá ta tí ò sí lára wọn mọ́ òun ló ṣẹ̀ṣẹ̀ wá sọ fún wọn definitely bàbá alákùrọ̀ ni ìgbà tí King náà tó máa jáde tí Dáre máa jáde Dáre dáhùn wípé tó ní Dáre dáhùn wípé because I don't watch it Karimo ló sọ yẹn bí pé ó ní nígbà tí àdúrà ipò ti ta fóònù yẹn fún èèyàn kan ó ta fún Dàmọ́lá so kò dẹ̀ log out dáadáa lórí fóònù yẹn now ìgbà tí pé ọ̀dọ̀ rẹ̀ tún ní àdúrà Dàmọ́lá àti DJ Bami sun ọ̀dọ̀ àdúrà mọ́jú ní ọjọ́ kan máa chat ọ̀rọ̀ yẹn now so àdúrà dẹ̀ ní Dàmọ́lá ni ó ti log out àdúrà jáde ìgbà tí yẹn máa wọlé according to bọ́n ṣe sọ pé ìgbà tí wọ́n máa wọ ilé tí yẹn máa sọ pé àwọn fẹ́ wọ Lọ́ba Sàló lórí TikTok òun fẹ́ lọ wọ Lọ́ba Sàló ìgbà tó wá débẹ̀ ló wá rí wípé wọ́n ti lọ́ọ̀gì out ó wá sáré pé Dàmọ́lá wípé wọ́n ti lọ́ọ̀gì wọn out o ókè o mọ́sá ṣẹ̀ṣẹ̀ pé ní kíní lọ́ọ̀gì yẹn ó wọlé tán ló bá di pé mẹ́sẹ̀gì ń pump up síbẹ̀ irú mẹ́sẹ̀gì wo leléyìí ni àdúrà bá sáré bú sẹ́kún ló bá sáré pariwo pé òun ò mọ̀ rú mẹ́sẹ̀gì yìí o òun ò mọ̀ kíní kan o ni àdúrà bá pe Dàrósà o kì í tún ṣe King White mọ́ ló tún pè mọ́ ló bá pe Dàrósà ni Dàrósà bá lọ fi lọ arrest Dàmọ́lá èmi wá béèrè wípé báwo ni wọ́n ṣe mọ̀ wípé Dàmọ́lá ni straight because tó bá ta fóònù fún yàn kò yẹ kó sáré ronú lọ straight bẹ́ẹ̀ yẹn pé ọ̀dọ̀ Dàmọ́lá ló ti wá torí gbogbo wọn jọ ń ṣàṣepọ̀ ni gbogbo wọn jọ wà ní ó yẹ kán ti ẹ̀rọ nǹkan míì kì í ṣe ọ̀dọ̀ Dàmọ́lá ló yẹ kán sáré ro ọ̀rọ̀ yẹn lọ straight pé Dàmọ́lá ló ṣe kò yẹ kán rò lọ straight bẹ́ẹ̀ yẹn ní kíákíá wípé ọ̀dọ̀ Dàmọ́lá ló ti wá definitely àdúrà Dàmọ́lá ó lè ṣe pé bóyá kí ni bitcoins tí wọ́n lò yẹn bóyá ó ti padà ní bóyá wọ́n ti mẹni tó ní bitcoins tó fi ń gba owó yẹn wọ́n lè ti track ẹ̀ because láàárín táìmù tí bí Yomi ṣe ń chat pẹ̀lú wọn bí Yomi ṣe ń chat pẹ̀lú àdúrà tó ń bá chat lórí WhatsApp ìyẹn túmọ̀ sí pé bó tún ṣe bóyá ó tún send ẹ̀ sáwọn èèyàn kan náà àpájẹmọ̀ pé bóyá bó ṣe ń send sí Karimo Yomi tún send ẹ̀ náà sí àwọn èèyàn kan náà bóyá àwọn tó tún send ẹ̀ sí yẹn àwọn tètè ń send ẹ̀ sí àwọn ti bí láti máa gbé ìgbésẹ̀ ni wọ́n kàn mú ṣeré ni wọ́n tàn pé kò máa chat lọ bó ṣe ń sọ̀rọ̀ yẹn àwọn míì ti ń gbé ìgbésẹ̀ lọ bó ṣe ń gbogbo chat wọn bó ṣe ń send ẹ̀ sí wọn tó ń screenshot ẹ̀ sí wọn àwọn ti bí ń send ẹ̀ sọ́dọ̀ wọn lọ́wọ́ ń ṣiṣẹ́ lé lórí ń ló fi fast bó ṣe ń chat lọ́wọ́ yẹn níṣẹ́ ń lọ lórí ẹ̀ náà fi ń track ẹni tó ṣe ní gbogbo nǹkan yẹn fi fast quickly bẹ́ẹ̀ yẹn because kò yẹ kó sáré fast kan fi sáré máa rí Dàmọ́lá pé Dàmọ́lá ló ṣe at least wọ́n máa go to pé bóyá wọ́n fẹ́ track ẹni tó ṣe náà IP address tó fi login ó yẹ kí wọ́n rí náà IP address tó login sórí àkáǹtì yẹn ibo ló ti login sí àdúgbò wo ni máàpù wo ni ó yẹ kí wọ́n mọ̀ fóònù wo náà fi login síbẹ̀ so ó máa take time tán máa sáré tán tó pe àwọn tó máa bá wọn sáré ṣe kinní yẹn bó ti wá di pé títí sáré quickly fast yẹn definitely àwọn nǹkan kan wà bẹ́ẹ̀ yẹn tí ò clear sí mi you know but at the same time lórí ti Yomi èmi ò rò bóyá kí àwọn tó bá ń jà fún justice for Mohbad kí wọ́n condemn petition tí Yomi wrote sí
lórí àdúrà. And then ẹlẹ́ẹ̀kejì kò yẹ kí Yomi náà tún fi ẹjọ́ lẹ̀ kó sọ nǹkan tó ṣẹlẹ̀ because ó yẹ ká ti rí pé because ohun tí ò yé mi lórí ọ̀rọ̀ tí Yomi kò yẹ ká condemn ọ̀rọ̀ tí Yomi ń ṣe lọ́wọ́ ẹ̀. Ohun tó ń sọ lórí petition yìí torí pé tán bá sọ pé fake petition ni kò sí nǹkan tí ń jẹ́ fake petition tẹ́ ẹ bá wo òkè ẹ rí pé ẹ rí commissioner of police wà ń bẹ̀ double tap your screen. Commissioner of police ó wà lára rẹ̀ ẹ dẹ̀ rí received níbẹ̀ ẹ rí déètì ọjọ́ tí wọ́n gbà bẹ̀ on the 13th of December òun ni wọ́n gbà báwo lẹ ṣe wá ní fake petition ni kò possible kó jẹ́ fake petition now tí tán bá mú petition tó bá wà lọ́wọ́ ara rẹ̀ tí wọ́n bá mú lọ sí police station tí ọlọ́pàá ò bá gbà lọ́wọ́ Yomi wọn ò ní stamp ọlọ́pàá wà lára rẹ̀ tẹ́ bá wá sọ wípé Yomi lọ jí stamp yẹn ni Yomi lè bá yín jà lé lórí because wọn lè jí stamp commissioner of police kí wọ́n tó wá sign sí ẹni pé signature ẹni tó gbà lọ́wọ́ ẹ̀ wà ń bẹ̀ wọ́n dẹ̀ láwọn receipt ẹ̀ àti ṣe petition several times nínú kéèsì yìí wọ́n ti petition láìmọye gbà á dẹ̀ rí receipt lórí ẹ̀ àwọn míì tó dẹ̀ ṣe náà ti rí receipt lórí ẹ̀ tó bá petition yàn so owó ẹ̀tẹ́ wá sọ pé eléyìí fake ni nígbà tí ojú wa ṣe gàdàgbà tarí the commissioner of police Lagos State ń bẹ̀ nínú nǹkan tó ń gbé sí bíbá báwo ló ṣe wá jẹ́ fake. Mo fẹ́ wo kíní àdúgbò tí ibi tí Yomi ti ṣe ibi tó submit kíní yẹn sí because kíní yìí ó kéré mi ò lè rí dáadáa because of my eyes mi ò dẹ̀ múnú mi ò lè tún lè dìde bí kí n lọ mú gíláàsì mi wá but ẹ jẹ́ kí n wo eléyìí tó bá post ẹ̀ at least máa rí yẹn kà dáadáa a máa rí yẹn kà so ẹ jẹ́ ká wo petition tó bá yẹ kó kọ petition yẹn ló ó post ẹ̀ tó bá kọ eléyìí tó gbé sórí ìkíní ẹ̀ bíbà kò tí ì sí kíni kò sí níbí but ẹ jẹ́ kí n wò mí ẹ jẹ́ kí n lọ sórí TikTok account ẹ̀ kí n fi wo eléyìí tí ó send because of my ass ẹ má bínú so I need to check it and read mo fẹ́ mọ orúkọ ẹ bá mi double tap kí ló tẹ̀ lè tap báyìí ẹ tap now ó yẹ double tap screen yín gbogbo nǹkan lẹ fẹ́ ṣe gbogbo nǹkan lẹ kì í fẹ́ ṣe gbogbo nǹkan ló máa ń yọ̀ lẹ máa ń yọ̀ lẹ sí kẹ́ double tap screen lásán ká wá bẹ̀rẹ̀ sí ní máa ṣe gbans gbos ká bẹ̀rẹ̀ sí ní máa ṣe gbans gbos ó lélẹ̀ petition yẹn ni ẹ jẹ́ kí n wo orúkọ police station tó wà ńbẹ̀ okay the commissioner of police of department ẹ dákun kí lélẹ̀ ń bọ̀ ẹ jẹ́ kí n lọ mú gíláàsì mi wá ẹ fún mi ní ìṣẹ́jú kan ẹ bá ń double tap screen yín ẹ tap screen yín o ẹ jẹ́ lọ mú gíláàsì mi wá ń bọ̀ ó ń sún ń bọ̀. Mo need láti work on my eyes o èyí tójú mi máa dìmù yìí ẹ gbà mí gíláàsì ọmọ sí bí okay mo mọ̀ pé mo ti wà pé mo wọ̀ dé nígbà tí mo dé láti sùn mo ti gbà mí pé mo wọ̀ dé mi padà bí sínú kíní kéèsì ẹ̀yà mi já mo ṣe bó tún ti sọnù ìgbà ló tún ti di méjì ìmọ̀ ibi tí mò ń jù sí bá ti bọ́ọ̀lẹ̀ gbàsgbòsgbòsgbòsgbò ẹ lè double tap screen yẹn ẹ lè tap screen yẹn tó bá já àwọn tó máa gba owó lọ́wọ́ yín bí gbèsè ní ìsinmi ẹ ti sí ààrẹ dànù àwọn tó máa gbà yín nígbàkúgbà tó máa gbowó lọ́wọ́ yín ẹ máa ti torí èrò tẹ́ máa sá káàkiri gbàsgbòsgbòsgbòs wọ́n dúró lẹ́gbẹ̀ẹ́ kan okay a jẹ́ pé kinní yẹn gangan ló ṣe kinní nìyẹn o bí okay CID okay Department of CID MAK kinní kan Smith Street
Kilele. Kini kan Lagos. Yaba. Okay. Yaba. Kini kan Smith Street, Yaba, Lagos. 13th of December received. Wọ́n dẹ̀ kọ síbẹ̀ anyways. Kini yẹn ò clear dada but mo sábà pé mo rí kini kan Yaba ńbẹ̀. Yaba. Yaba ní Yaba ló wà. Anyways, èmi ò bá wò pé bóyá tó bá jẹ́ pé wọ́n sọ wí pé bóyá petition yẹn irọ́ ló bá dé. Mi bá wò pé bóyá tá bá lẹ́ni tó lè lọ síbẹ̀ nínú yín láti lọ investigate kẹ́ jẹ́ ká mọ̀ bóyá fake petition ni àbí original petition ni ó wà níbẹ̀. But mi bá wò pé bóyá kan jẹ́ ká rí but tèmi rí yìí kì í ṣe fake petition because wọ́n gbà petition ilé. Ẹ má jẹ́ ká sọ pé fake petition ni. Torí tá bá sọ pé fake petition ni wọ́n gbé sí bíbá, a jẹ́ pé àwa gangan wà lára àwọn tó support Wùmí. Àwọn tó bá ń support Wùmí ló lè sọ wípé fake petition ó ní fake petition yìí. Má bá wọn sọ pé fake ni. Wọ́n stamp ẹ̀ pẹ̀lú Lagos State Commissioner of Police olele department CID. Wọ́n gbà wọ́n stamp wà ńbẹ̀ náà síbi stamp ló wà lókè. Tèmi kan ní pé ẹjọ́ tí Yomi ń rò ni kó jẹ́ ká mọ ìgbésẹ̀ tó kàn nísìn because a kàn lè sọ wípé wọ́n kàn ti bẹ̀rẹ̀ iṣẹ́ wọ́n ṣe kọ́kọ́ mọ́ because ó yẹ kán ti invite wá. Ó yẹ kán ti invite Yomi, kán ti pe Yomi, kán dẹ̀ ti pe àdúrà, kán ti pe àdúrà wá, kán ti invite àdúrà wá, kádúrà ti wá sí police station yẹn because nǹkan tẹ́bi rò pé ó yẹ kó ṣẹlẹ̀ nìyẹn. Torí eléyìí tó yẹ pa rẹ́jọ́ ìnísìn àdúrà ló yẹ kí wọ́n gbé wá nírú èní ká mọ nẹ́ẹ̀sì torí láti last week ní Friday bí nǹkan náà ti send sí wọn bí Thursday ni. Now kì í ṣe èní, kì í ṣe pẹ́jọ́ ló yẹ ká máa rò. Action ẹ bá mi mú tí ń bẹ̀ yẹn Sakuma. Mo kàn fẹ́ sáré sọ̀rọ̀ kan. Mo ti mí All right, mi gbọ́ yín sà. To write a petition and file a petition and stamp a petition doesn't mean a lot. You have to get it through to the commissioner and you have to be interviewed. To my interview Yomi, ó máa pe the accused. So it don't matter. So Yomi has to stay in Lagos 2-3 days or come back. You can just do all that have been done and not follow it up. Okay, that was what that means bó ṣe submit yẹn sìn ó lè lọ kì í ṣe pé ṣẹ̀kẹ̀ṣẹ̀ náà máa interview rẹ̀, right? No, ó lè lọ. Wọ́n máa ní kó padà wá ní àbí? No, ó depends lé bó bá dá mi síwájú tó. Wọ́n lè interview ẹjọ́ kejì bọ̀ wọ́n dẹ̀ lè kàn gbé síbẹ̀ kán máa kọ̀bẹ ara sí. So tí ò bá ṣiṣẹ́ lé lórí tí ò bá take a step. Tí ò bá take next step. If he takes the next step tó déwájú that stamp iwájú ordinary clerk ló lọ ní pàǹtí. So it can easily be gotten. So nǹkan tó matter ni pé kán pè follow. Once he is gotten, ó likely kan fún ẹ gbọ́ tẹ́ ẹ sọ sí ni pé irú stamp yẹn ṣé ń gbọ́ mi irú stamp tẹ́ ẹ sọ yẹn sì ni pé kì í sọ́dọ̀ police kì í sọ́dọ̀ gangan ló lọ àbí. Ó ṣẹ̀ṣẹ̀ máa lọ sọ́dọ̀ ìjọba bá minute sí lórí until the deputy commissioner minutes on it. After minutes on it, they will now send it to IPO. It's the IPO that will now call Yomi. But by the time he's going to have deputy commissioner meeting on it, Yomi cannot take picture of it anymore. He can only take picture of submitting it. That is easy to be done. You just have to write a petition and go to the office and it will be stamped. Nísàlẹ̀, ó máa fine process here. Ó máa rìn lọ sókè lọ bá deputy commissioner. It is when he has a minute of the deputy commissioner pé kán ṣiṣẹ́ lé lórí ìgbà yẹn níṣẹ́ bẹ̀rẹ̀. Until he does that, there is nothing. It can just be a fig leaf. Okay, ẹ bá mi sọ̀rọ̀ sí ilé lórí. Ṣé nǹkan tẹ́yìn rí nísìn? Ń tẹ́ rí nísìn kí ni tẹ́ ń try láti sọ lérí eléyìí tó wà. Nǹkan tí mo ń try láti sọ ni pé every Jik and Nari can, with all due respect to Yomi, anybody can write a petition and have it stamped for received. From where? But received, that it was received in Pantiyaba. Okay. Or Alagomeji. After that,
it can just be on the shelf forever till the kid don't come. Okay. It has to be followed up and processed. And when I say process, Nigerian processing, as everybody knows it. When it's processed all the way to the top, and the deputy commissioner minutes on it, it will now go back down. It may have to be processed back down, but not all the time. Once the deputy commissioner will read it, once it's valid, he will minute on it and give it to his or her assistant, because we've had female deputy commissioner there now. His or her assistant, and it will be processed down. Yomi has to do follow-up. He can do the follow-up in 1 day, 2 days, and they will now call whoever is petitioned. That is how it works. Okay, nǹkan tí à ń sọ sí ni pé okay, ó ti lọ ó mú dé pàǹtí. Àwọn tó gíláàkì náà máa jàn àbí wọ́n jàn ni. But tó débẹ̀. But kò tí ì gbé lọ sọ́dọ̀ commissioner of police. Òun kọ́ ló máa gbé lọ, kò tí ì jẹ́ kó rìnrìn tó máa fi dọ́dọ̀. Okay, òun ló máa ṣiṣẹ́ lé lórí àbí ó máa ní nǹkan tó máa ṣe. Yes ma, òun ló máa jẹ́ kí. Okay, ṣé bá ṣe wá ń wo nísìnyí sí a fẹ́ sọ pé kò tí ì ṣiṣẹ́ lé lórí ni wọ́n ṣe tí invite ẹ̀ wá. A máa bèrè ní lọ́wọ́ ẹ̀. This is 2 or 3 days. Okay, ká dúró kí gbogbo á dúró fún 3 days lẹ́yìn èní ká dúró di Wednesday, right? By Friday, tán bá tí ì ṣiṣẹ́ lórí ẹ̀, that means pé òun gan rìnrìn tó yẹ kó rìn ni. Kò rìn ó kàn lọ gba ó kàn lọ fi ìyẹn ṣe kàjó pé mo stamp àbí. Okay. Oda, now ẹ jẹ́ ká wá change narrative ká change table yìí sí pé ẹ jẹ́ kí àti fake petition o àti original petition o ẹ jẹ́ ká dúró di Yomi di Friday ká wo ìgbésẹ̀ tí wọ́n máa gbé lérí petition yẹn, because ó yẹ kí wọ́n ẹ mọ̀ pé ó yẹ kí wọ́n invite ló yẹ kán ti gbàdúrà wá now kán dẹ̀ lè mọ ohun tí wọ́n ṣe. Wọ́n ní tí wọ́n bá wá ṣe nǹkan kan lé lórí ìwọ tó bá tún wá mọ̀ nípa petition bring it back, block ẹ̀ tó bá pa fún mi kí n block ẹ̀ gbàbí tó máa lọ. Now ìwọ tó bá tún wá ní experience tàbí o ní òye lórí petition yẹn bóyá o mọ̀ ń pa rẹ̀, you can send me request and I will bring you up. You can send me request and I will bring you up. So ohun tí mo fẹ́ kẹ́ mọ̀ ní ẹ bá mi double tap screen yín. Now mo fẹ́ kẹ́ kílẹ̀ yìí rí nípa ọ̀rọ̀ yìí. Ṣé kò yẹ kí okay, Yomi said he took it to commissioner of police now. Wọ́n ló sọ pé òun gbé lọ sọ́dọ̀ commissioner of police ẹ jẹ́ kí n gbọ́ mọ́. Tí máa competition tí wọ́n jókòó síbi tó bá tiẹ̀ fẹ́ lọ gbé wọn látọ̀ àbí tọ́ni kọ́ gbé wọn wá, how are they going to do it? Ṣé èmi lọ gá wọn ni máa pàṣẹ fún wọn ni? This is Nigeria for crying out loud. Ẹ̀yin náà lè máa máa ṣe ẹ̀yin lè máa ṣe gbogbo wàhálà yẹn ẹ tún máa náwó nínú àpò ara yín láti máa ṣe ni. Nǹkan tẹ́mi ń wò nìyẹn náà. That's the point I'm coming from. Sẹ́rí kìíní kan tí mo máa ń jẹ́ tí ó máa ń sú mi pẹ̀lú àwọn èèyàn ni pé lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ ẹ má máa sọ statement pé ṣé Yomi ló máa náwó nínú àpò ara rẹ̀. Ẹ ti gbọ́ pé ó ti gbé foundation síta. Ó dẹ̀ tí láwọn èèyàn bá ń pump owó sínú ẹ̀. Àwọn èèyàn support foundation yẹn. So ìyẹn mi pé kò náwó nínú àpò ara ẹ̀ mọ́ nìyẹn. Kì í sàpò ara ẹ̀ nìyẹn. Kì í sàpò ara rẹ̀ mọ́ nìyẹn. Wọ́n ti ń sanwó sínú foundation account láti fi lè ṣe nǹkan tó bá yẹ kó fi ṣe. Sí àwọn èèyàn dẹ̀ ti lè fowó sínú foundation yẹn. Ó yẹ kó mọ next thing to do. Iye ò sínú pé bóyá pé wọ́n máa pariwo máa rojọ́ pa fún ẹ lówó directly mọ́. So n tó yẹ ká ṣe lórí ti Yomi yẹn sìn. Mo fẹ́ sọ kankan lórí fẹ́yìn tí ẹ ń wò wá. Kí ni ìgbésẹ̀ tí àwọn legal team bàbá ń gbé lórí chat tí àdúrà chat yẹn, lórí message àdúrà yẹn? Kí ni bàbá Mohbad ṣe lé lórí lọ́wọ́? Kí ni àwọn illegal team wọ́n ṣe? Kí ni Sansitu sí? Ǹjẹ́ Sansitu ti gbọ́ lórí ọ̀rọ̀ yẹn? Àbí èyí tó pèrè ẹ̀ ní ajá ẹran ọ̀bọ tó ń jókòó sọ̀rọ̀ ńlá yẹn ló máa pàṣẹ fún yín? Tó jẹ́ pé kì í ṣe lọ́ọ̀yà ni, kò sí nínú lọ́ọ̀yà, kì í ṣe agbẹjọ́rò, tó jẹ́ pé òun ló máa pàṣẹ nǹkan tẹ́ máa ṣe fún yín. Gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe òun ló máa command yín pé ó máa gbé ìgbésẹ̀ báyìí, òun ló máa wá fọwọ́ lù yín láyà. Kí ni bàbá gangan gbé ní ìgbésẹ̀ torí kì í ṣe spokesman fún bàbá, kì í dé ṣe spokeswoman fún bàbá? Kí ni ìgbésẹ̀ tí àwọn bàbá ń gbélé lórí nísìn? Kí ni legal team ń ṣe lérí chat yìí? Because kò yẹ kí wọ́n sọ pé àwọn fẹ́ dúró, kò yẹ kí wọ́n sọ pé àwọn fẹ́ máa gbọ́ nǹkan kan tó gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí. Tó bá pẹ́ lóṣìṣú àti lódodo ní ìjọba níjọba ò fẹ́ ṣe kankan, eléyìí tó jẹ́ scapegoat yìí ló yẹ kẹ́ ẹ lò. Ọmọ tá a dẹ̀ ń sọ nípa rẹ̀ yìí, ọmọ bàbá Mohbad ní àdúrà jẹ́. Ẹlẹ́ẹ̀kejì, ọmọ tádúrà tó padà fẹ̀sùn kàn ní ayé bòmí fáwọn tán láwọn ti lọ ṣe ìwádìí
òun náà tún ti kọjá ayé rẹ̀ níwájú bàbá Mohbad same person yìí náà òun náà ń bẹ nínú ilé ńgbà tí Mohbad kú inú ilé ló wà so kì í sí ará àta àtàwọn tí wọ́n jọ wà ńbẹ̀ o àtàdúrà o àti dàrósà o àti dàmọ́lá o gbogbo wọn ni wọ́n wà nínú ilé ńgbà tó kú ó dẹ̀ ti sọ statement kan bẹ́ẹ̀ pé Wùmí ń lọ push Mohbad tí Mohbad fi kú torí kéèyàn tó lè sọrú gbólò yẹn lẹ́nu ohun tó dẹ̀ fa ìdí ni pé orí owó ẹ bá mi double tap screen yín because of money tí àwọn ọmọ mi Lighton gbé kalẹ̀ àmọ́ mi jókè mo kí yín mà ẹ kalẹ̀ orí yín lẹ́ẹ̀kan mo ti gbàgbé pé mo ní mo fẹ́ kà kí yín I said I want to greet you good evening ma ẹ kalẹ̀ ma God bless you ma. Ṣé mo lè sọ̀rọ̀ ká tó lọ síbẹ̀? Bẹ́ẹ̀ ni. Ẹ sọ̀rọ̀. Yomi ò lè sọ pé ṣó kinní kan lòun máa fi ṣe kinní kan ni. Ìgbà tí Ada Foundation tó dá foundation wọn lẹ̀ tó fẹ́ dá sí ọ̀rọ̀ Mohbad wọ́n seek for help they were gotten and they mobilized Bankole and Smith. If Yomi want to use his foundation, let him use foundation and seeking for help one by one as we go. The help he's seeking for is not let anybody that wants to contribute, let them contribute to his foundation. And if anybody wants to ask, how far is your foundation contribution? Is there any help you want more? Let it. Yomi cannot be coming to TikTok and be soliciting for money day by day as the progress goes on. But see, also every day now, we don't support here now. Hold on. And he's not telling us if he's being supported. At least we know about Lighton 250,000 naira support. And from that, I can categorically say... Hold on, okay, if he had refunded, no, but I can use that 250, do what he did. I wouldn't go to that place that Mola was arrested. I would have done what he did. Go to Panti, file a petition. Since I'm the one that was directed, the scam was directed to, file the petition and make sure that the petition goes all the way to the top. And they invite or transfer the case from that Lekki, whatever it is, to Panti. Once that is done, or they told me that they're going to invite or direct it to Panti, I cannot go back home or come back on the internet and solicit for more help. It's easy. That's what you should have done. And that 250,000 should have done it partially. But by the time that thing will have been done, he may need money to go back to Abeokuta, or he may manage. It depends on how he wants it. But that 250 could have done it. The stamping and everything, can be done. But follow-up is what is important. And that is why I said it should not be saying, I can't do it on my own. No, you can't do it on your own. We know. But when people ask for stuff, give it to them peacefully and let it be. See, when the attitude he's having is that you people don't send me, but we send him because he collected money from people. Either the one that we know, the 250, or people who have dominated to his NGO. But he did one thing. He went, he filed a petition, and he stamped. But the follow-up is what matters. Very, very important. Thank you. Eshe Goni, sir. Thank you so much. So, follow-up, yẹn gangan ni kókó. Nísìn, a dẹ̀ ń dúró nísìn de follow-up. Kó fún wa ní follow-up, kó jẹ́ ká mọ̀. Nísìn, a máa dúró di Friday. So that a máa lè mọ̀ next thing to do. Ká mọ̀ nǹkan tó tún ṣẹ́kù tó yẹ kó ṣe. Àti nǹkan tí ò yẹ kó ṣe. But tó bá wá di Friday, tá rí ẹ̀jẹ̀ sí náà tá tún rí omi ra. Ìyẹn túmọ̀ sí wípé anyways, mo ní nǹkan mi láti sọ lé lórí because tá bá ń fẹ́ ìdájọ́ òdodo lótìtọ́ àti lódodo. Yeah, Friday, àwa tún wọ́n tún sọ ní pé ká dúró di Friday because kò sí nǹkan tó lè mú wa láàrin a week. Àwọn tó ń pariwo kiri pé fake ni tó gbé dání. Bóyá ó kàn lọ ṣe bóyá àwọn clerk kan náà kàn ní kó yá ẹ bá wa stamp ẹ̀ ó dẹ̀ padà sẹ́yìn tó dẹ̀ sọ pé òun ti send it torí kò possible kó sọ pé òun ti mú lọ fún
commissioner of police àbí AIG kó lóun ti lọ fún wọn kán má pé at least wọ́n á ti pe àdúrà láàrin 2 to 3 days abá ti sọ pé bóyá láàrin 2 to 3 days torí invitation ni wọ́n máa invite ẹ ni so tó bá wá sọ wípé wọ́n invite àdúrà definitely kó náà gbà wípé kò síṣẹ́ kankan ní ọwọ́ ìjọba tí ìjọba fẹ́ ṣe torí pé tó bá wá sọ wípé òun ti send ẹ̀ sí wọn gbégbèsè ni ayé torí òun ló yẹ kó follow up torí tó bá lóhùn ò lè lọ sí gbọ̀ngàn àbí kílẹ̀ pé àgbọ́mọ̀ àbí kílẹ̀ pé ibi tí wọ́n náà ti arrest wọn yìí tó bá lóhùn ò lè lọ bẹ̀ torí pé wọ́n fẹ́ set wọn up ńbẹ̀ ni ṣé ń get mi pé wọ́n fẹ́ set wọn up ńbẹ̀ at least òun ló lọ sí pàǹtí òun dẹ̀ ló pe commissioner of police tó tún sẹ́ndì àgómù ẹsẹ̀ gọ́mbọ̀ ẹsẹ̀ àgómbọ̀ okay gọ́mbọ̀ ẹ̀ṣẹ̀ gan ni tó bá lóhùn ò lẹ́bẹ̀ wọ́n fẹ́ set wọn up ni at least ibi tó ti lọ gba tó gbé petition lọ tó dẹ̀ ti gba stamp ńbẹ̀ and then DPO bí commissioner of police tó sẹ́ndì ẹ̀ sí náà bí AIG dẹ̀ ni tó lóhùn tó sẹ́ndì ẹ̀ sí àwọn ìyẹn tó gbà lọ́wọ́ ẹ̀ wọn sáà tó lè set it up now ó yẹ kó take care kó make a move kì í ṣe pé coming on social media fi stylist dá ohun àwọn tó ń bú ẹ kẹjọ máa ṣe fracas use stylist to do fracas sọ pé kọ́ máa repeat nípa ọ̀rọ̀ owó wọ́n fẹ́ set it up now kò sọ̀rọ̀ set up nípa owó mọ́ wọ́n ti send owó tó send sí ẹ ó ti refund owó wọn padà fún wọn so àwọn náà dẹ̀ lè sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ lówó mọ́ ìwọ náà má sọ̀rọ̀ nípa pé wọ́n fẹ́ fi owó set it up mọ́ tó bá sì repeat it definitely you are something else you know tó bá sì repeat nípa ọ̀rọ̀ owó yẹn ó ti di nǹkan míì nìyẹn gbójú níbi ọ̀rọ̀ owó ẹni tó bá bú ẹ láti o lè reply àwọn tó bá wù ẹ láti reply ẹni tó bá sọ̀rọ̀ sí ẹ you can reply them if you like but nǹkan téèyàn bá ń ṣe gangan mo lè wà ní position ẹ ò sílé mi lè wà ní position Yomi Fabiyi kí n wà position yẹn kí n ní foundation bẹ́ẹ̀ yẹn kí n tún wá ti ní lọ́ọ̀yà bẹ́ẹ̀ yẹn kí n tún wá wà nínú Nàìjíríà bẹ́ẹ̀ yẹn kí n dẹ̀ tún jẹ́ public figure like him like that so at least ó sáà máa àwọn èèyàn kan náà sí méjì tó máa já wọn bíi person kan so kí wá ní mo fẹ́ take case yẹn likely torí ìgbà táwọn kan sọ wípé ibi tán náà fẹ́ gbé lọ ní gọ́ọ̀bọ̀ yẹn wọ́n fẹ́ set ẹ̀ up ni kíní kan wà tó bá ń ṣe ẹ̀yìn èèyàn èmi ò mọ ìdí tẹ́ máa fi kó ẹrù sí àwọn ènìyàn lọ́kàn kí ni rísì tẹ́ máa fi kẹ́rù sáwọn èèyàn lọ́kàn pé tó jẹ́ wípé tó bá ti di wípé ẹni tí ò ṣe ẹni tó bá kó tó tẹ́ bá ti ráwọn èèyàn tó fẹ́ ṣe nǹkan ẹ bẹ̀rẹ̀ sí ni máa kẹ́rù sí wọn lọ́kàn ẹ máa sọ pé bóyá ọlọ́pàá máa gbé wọn ọlọ́pàá máa mú wọn ọlọ́pàá máa ṣe kinní kan fún wọn why tá máa ń ṣe bẹ́ẹ̀ gangan why tá máa ń tan àwọn èèyàn why tá máa ń disturb ara wa kò sí now Yomi is a public figure ẹni tí gbajúmọ̀ òṣèré ni ẹni tí ayé mọ̀dẹ̀ ni ẹni tí a ń pè ní Yomi Fabiyi báwo ló ṣe wá máa fẹ́ wá di wípé Yomi wọ́n wá gbé Yomi bí ajá pé tó bá lọ síbẹ̀ yẹn wá mo fẹ́ kẹ́ ẹ wo narrative tí Yomi play game narrative tó máa ń play nínú kéèsì Mohbad wá tẹ́ bá ní pé wọ́n máa arrest Wùmí àwọn tó bá ń tan Yomi tó máa ń sọ fún Yomi wípé wọ́n fẹ́ set ẹ up ni wọ́n fẹ́ gbé ẹni lọ fura sí àwọn tó sọ wípé wọ́n fẹ́ set ẹ up tínú tiẹ̀ bá mọ́ fúnra rẹ̀ tí wọ́n gangan wà clear nínú ara rẹ̀ tó jẹ́ pé lóòótọ́ àti lódodo ló wá justice for Mohbad kò yẹ kó ronú yẹn wípé wọ́n fẹ́ set ẹ up tó bá lọ síbẹ̀ one ẹ jẹ́ kí n explain gba mi double tap screen ìdí tí mo fi sọ̀rọ̀ yẹn ni wípé àkọ́kọ́ lélẹ̀ ẹni tí Wùmí jẹ́ gbajúmọ̀ òṣèré ó jẹ́ ẹni tí ìgbà ojúmọ́ tí Yomi bá ń lọbẹ̀ ó máa ń ṣe fídíò pé òun ti ń lọbẹ̀ tó bá débì kan ìgbà tó lọ sí Kurame hospital gbogbo alárí bó ṣe fídíò ní Kurame hospital pé òun ti wà ní Kurame hospital o so ó máa difficult fún wọn gbà tó bá débẹ̀ tó bá ṣe fídíò dé ibẹ̀ tó dẹ̀ ń ṣe ní láìfù gbogbo ayé ti mọ̀ pé ibi gọ̀m̀bọ̀ yìí ni Yomi wà Yomi wà ní gọ̀m̀bọ̀ Yomi dúró bí àwọn question tó bá fẹ́ béèrè lọ́wọ́ wọn ó máa ṣe because of pé as a human rights activist tó pera rẹ̀ and then as a gbajúmọ̀ òṣèré tó tún wà ńbẹ̀ wọn ò lè sọ fún wípé kò ṣe lè ṣe nǹkan kan bẹ̀rẹ̀ tàbí tí lọ́ọ̀yà ẹ bá tó wá tẹ̀lé lẹ́yìn tí lọ́ọ̀yà rẹ̀ tẹ̀lé lẹ́yìn kan jọ débẹ̀ wọn ò lè pa Yomi kan tó pa lọ́ọ̀yà ṣùgbọ́n mo rí pé àwọn kan fẹ́ change narrative pẹ̀lú géèmù tẹ́ ń play níta láti sọ wípé bóyá kí wọ́n sọ wípé wọ́n máa arrest Yomi so that ní Yomi ò ṣe lè lọ síbẹ̀ yẹn àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì tí Yomi bá lọ bẹ̀ wọ́n máa arrest wọ́n máa stop ẹ̀ láti lè kó ẹrù sí Yomi gangan ní ọkàn láti lè sọ pé kí Yomi gan má lè gbé ìgbésẹ̀ lọ síbi tó bá fẹ́ gbé àwọn nǹkan tó bá yẹ kó ṣe láti mọ́ lè ṣe àǹdé láti máa disturb ẹ̀ láti máa disturb Yomi gan fúnra rẹ̀ pé kókò máa wá fi rojọ́ ń ta láti máa fi complain kò ní lè wà concentrate lórí nǹkan tó bá fẹ́ ṣe gbogbo tó máa wà lórí ẹ̀ ni pé wọ́n fẹ́ set me up
wọ́n fẹ́ set ẹ̀ up wọ́n fẹ́ pa lórí nǹkan tó ṣe which kò dẹ̀ da èmi dẹ̀ mọ̀ pé gbogbo géèmù tẹ́ ń gbà ẹ̀ àwọn anti justice ni wọ́n gbà because wọ́n fẹ́ kó gbé ìgbésẹ̀ lórí kéèsì yẹn wọ́n fẹ́ kó move forward lórí kéèsì yẹn wọ́n fẹ́ kí kéèsì yẹn bàjẹ́ mọ́ lọ́wọ́ wọ́n á ní pé tó bá dé pàǹtí gan wọ́n máa mú mọ́lẹ̀ ni wípé tó bá lòun petition yẹn tó bá lòun fẹ́ ti fọwọ́ wọ́n máa stop ẹ̀ ìdí tó máa fi stop ẹ̀ dà wá tí Yomi ṣe ń sọ̀rọ̀ lórí social media mi tí níbi tí Yomi ti bú ọlọ́pàá tó sọ fún Nigerian police pé olè ni wọ́n tó sọ fún wọn pé apààyàn ni wọ́n tó ti sọ wípé wọn ò ṣiṣẹ́ ó sì ń praise ọlọ́pàá ni pé ọlọ́pàá ń ṣiṣẹ́ ohun tó ń sọ ní àwa làwọn sọ pé náà ọlọ́pàá ò ṣe kankan òun tó ń sọ wípé kán mọ́ sọ̀rọ̀ sọlọ́pàá mọ́ so ọlọ́pàá ò lè arrest because kò abuse ọlọ́pàá kò dẹ̀ sọ pé ọlọ́pàá ò ṣiṣẹ́ wà tó bá sọ̀rọ̀ nípa CCTV camera nínú ilé Mohbad everybody ló mọ̀ pé CCTV camera wà nínú ilé Mohbad ó dẹ̀ sọ wípé ibi tó ń dé wọ́n ní CCTV camera wà ní ẹgbẹ́ lẹ́kìnní ẹgbẹ́ lẹ́kejì wípé nìkan ló ń stọ̀ sí kò possible gbogbo alárí voice note tó ló ń send síta ń jọ́wọ́ bẹ́yẹn tó lọ́gọ́ ọlọ́pàá ló ń bá sọ̀rọ̀ wípé tó dẹ̀ sọ fún pé Yomi tó dẹ̀ ń bá sọ̀rọ̀ pé àwọn ọmọ tó fẹ́ rán lọ síbẹ̀ yẹn wípé kò tí send address fún wọn ṣé tó bá wá jẹ́ pé kì í ṣe tó bá yẹ pé inú rẹ̀ tó yẹ pé lóòótọ́ àti lódodo ẹni tó bá sọ̀rọ̀ yẹ ọlọ́pàá ni kò yẹ kí Yomi bẹ̀rù pé nìkan fẹ́ arrest lórí CCTV camera tó dáwọ́lé lórí because àyàfi tó bá yẹ pé àgbélẹ̀rọ ẹni yẹn work àwọn tí ó yẹ pé bóyá èèyàn kan ló kàn lò láti lè sọ̀rọ̀ bí láti hàtì bíi pé ọlọ́pàá ló ń bá sọ̀rọ̀ tẹ́ni yóò dẹ̀ kí sí ọlọ́pàá ló kù bọ̀ nínú ọkàn rẹ̀ tó bá jí ọ̀gá ọlọ́pàá lẹni tó bá sọ̀rọ̀ ìyẹn mi pé ọlọ́pàá ti involve nínú kéèsì CCTV camera kò dẹ̀ possible kí ọlọ́pàá wá lóun fẹ́ lọ arrest Yomi mọ́ because ọlọ́pàá ti already involve bẹ́ẹ̀ ó dẹ̀ ní eléyìí tó ń ṣe lọ́wọ́ ọlọ́pàá ti involve nínú ẹ̀ ọlọ́pàá ti involve nínú eléyìí tó ń tún ṣe lọ́wọ́ yìí so báwo ni ṣe wá fẹ́ arrest ẹ̀ wọn ò lè arrest ẹ̀ because kò abuse ọlọ́pàá CCTV tó dẹ̀ ṣe ó lóun ti carry ọlọ́pàá up foundation rẹ̀ pẹ̀lú lọ́ọ̀yà rẹ̀ wọ́n ti carry up pẹ̀lú ẹ̀ so mi ò rí nǹkan tó fẹ́ ṣe tó wá máa fẹ́ di wípé pẹ́pẹ́ sí o ọlọ́pàá wọ́n máa arrest Yomi ẹlẹ́ẹ̀kẹta kò síbi kankan tí Yomi ti sọ wípé Wùmí ló pa Mohbad bìkan tó bá sọ pé Wùmí ló pa Mohbad ìyẹn mi pé ó defame láì tí ní ẹ̀rí nìyẹn that is it Wùmí can sue him as a defamation of character because ní evidence ẹ̀ kò lè sọ bọ̀ pé wọ́n pa ọmọ yìí ni gbogbo ayé ló mọ̀ pé wọ́n pa gbogbo ayé sọ pé wọ́n ṣe léṣe ni because of àwọn nǹkan tá a rí nínú ilé now kò dẹ̀ dárúkọ pé lágbájá báyìí kan ló pa ṣùgbọ́n àwọn tó wà nínú orí kan wá jẹ́wọ́ ìyẹn ò lè wárántì wọn pé kan fi arrest Yomi pé tó bá débẹ̀ let's call a spade ẹ yé gbé wrong narrative fáwọn èèyàn ẹ yé kú ẹrù sáwọn àwọn ọ̀dẹ̀ àwọn òpònú lẹ̀lẹ̀ máa kẹrù sí lọ́kàn àwọn tó pé ọkàn wọn gangan ò mọ́ àwọn tó pọ́kàn wọn gangan ò jẹ́ níw wọ́n kàn máa sọ pé activist làwọn wọ́n máa sọ pé journalist làwọn wọ́n máa ní blogger làwọn but fake ló pọ̀ jù nínú àwọn ènìyàn ẹnu lásán la fi activist tó bá jẹ́ activist ò gbúdọ̀ ní ìgboyà no matter tí ò bá ṣẹlẹ̀ ó gbúdọ̀ dúró tán ni bó o bá ti sọ̀rọ̀ kọjá ẹnu ẹ tó o bá ti sọ̀rọ̀ kọjá ẹnu ẹ ó bú jọba ó bú ọlọ́pàá ó ta sí Tinubu ó ta sí Lagos state governor ó dẹ̀ ta sí ọlọ́pàá Lagos ẹni tí wọ́n dẹ̀ tó páyọ̀ ò tí accuse ẹ̀ so kí ló lẹ́bi arrest Wùmí Yomi tó bá débi tó lọ wọ́n ètò ṣe máa arrest ẹ̀ wọ́n ń tẹ́mi kàn mọ̀ tó lè ṣẹlẹ̀ ní pé torí àwọn ènìyàn burúkú yìí ń tẹ́mi mọ̀ tó lè ṣẹlẹ̀ ní pé bóyá wọ́n lè sẹ́ẹ̀tì ọmọ ọ̀ta bóyá tó bá ń lọ lójú ọ̀nà o bóyá tó bá parí bẹ̀ tó bá ń bọ̀ o wọ́n lè ti sẹ́ẹ̀tì àwọn ọmọ ọ̀ta kalẹ̀ o bóyá káwọn ọmọ ọ̀ta pàdé rẹ̀ lójú ọ̀nà o kí wọ́n lù ní blue black you know àwọn ọmọ ọ̀ta tó bá lè jẹ́ pé ọmọ ọ̀ta ló nà ìjọba ò lè ṣe nǹkan kan lé lórí because wọn ò lè dáwọn tó nà gbàtàn yìnbọn fọlọ́ba sàlò sọlọ́pàá gbégbèsè gbọ́n pa Mohbad ní ìsọlọ́pàá tí ìròjọ́ròjọ́ wọn explain tired ni kò tí sí kankan so wọ́n lè lo ọmọ ọ̀ta láti ní pé bóyá kan lọ ṣe ní jàǹbá you know lójú ọ̀nà bóyá tó bá ń lọ tó bá ṣe tó ń lọ wọ́n lè lo ọmọ ọ̀ta láti lọ ṣe níbi ntẹ́mi mọ̀ tán lè ṣe nìyẹn bọ̀ pé wọ́n máa arrest ẹ̀ ń bẹ̀ kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ ń bẹ̀ kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ the only thing tí mo mọ̀ tán lè ṣe nìyẹn pé kí wọ́n set àwọn èèyàn sílẹ̀ fún pé bóyá tó bá ti kúrò bẹ́ẹ̀ o kán dẹ̀ grab ẹ̀ tàbí kán ṣe níjàmbá kán ṣe léṣe wọ́n lè sa ní nǹkan wọ́n lè lẹ́ nìkan wọ́n lè ná ntẹ́mi mọ̀ nìyẹn ntọ́ lè ṣe fún nìyẹn bọ̀ pé ọlọ́pàá máa arrest ẹ̀ mọ́ máa kẹ́rù sí àwọn èèyàn lọ́kàn ẹ má máa kó ẹrù sáwọn èèyàn lọ́kàn tó bá pẹ́ lóòótọ́ àti lódodo là ń wá ìdájọ́ fún ìmọ́lẹ̀ láti bí ọdún kan lé 15 months going to 16 months now
ó ti pé 15 months ìsìn tí ìmọ́lẹ̀ ti jáde láyé tàdé tí ń pariwo àdẹ̀ tí rí tangible thing kan ẹ̀rí kan báyìí àṣírí kan báyìí tó jáde báyìí pé wọ́n gbé ìgbésẹ̀ lórí gbogbo àṣírí tó tú jáde a lot of information ló ń tú jáde everyday kò dẹ̀ sí ìgbésẹ̀ ẹyọ kan tó gbélé lórí nípa ọ̀rọ̀ DNA test kí ló ṣẹlẹ̀ táwọn bàbá ò ti ṣe DNA test mo ń bèrè ní o kí ló fa delay of DNA test ṣebí bàbá ló ń pariwo látijọ́ ìpò òun fẹ́ ṣe DNA test Wùmí bẹ ní Nàìjíríà sì pẹ̀lú ọmọ ó yẹ kẹ́ ẹ ṣe DNA test yẹn báyìí kí ló fa ìmọ̀ lè ṣe DNA test sí bàbá fẹ́ kí Wùmí dèrè rọ̀ lára òní torí nǹkan tó yẹ kí àwọn pípì ṣe torí nìsí ẹ ń pariwo pé Yọ̀mí mo rí pé àwọn ajá wọn tó ń pè rẹ̀ ní wèrè gbèsè yẹn ìyẹn léyìí sọpọlẹ lẹ́nu rírùn tó yẹ pé gbogbo ẹnu ẹ̀ máa ń rùn ni tó bá ń sọ̀rọ̀ báyìí gbogbo eyín ẹ̀ ẹnu máa fọ́n tọ́ ni gbogbo ojú fóònù screen rẹ̀ ni tọ́ máa ń fọ́n sí ẹ rí pé ó máa nù lẹ́ẹ̀mẹ́wàá ni wọ́n máa náwó sí ibi because wọ́n máa ń fọ́n tọ́ lẹ́nu eyín yẹn wà skátà eléyìí ò lọ́pọlọ tá a máa sọ wípé wọ́n máa ṣe DNA test ṣé wọ́n ti fún wọn ní go ahead of DNA test wọ́n ti fún wọn ní ahead kí ni action tí lọ́ọ̀yà yìí gbélé lórí kí ni action tí gbogbo àwọn legal team yìí ṣe lé lórí àfi kẹ́ wọ́ta kẹ́ wá gbowó lọ́wọ́ àwọn èèyàn kẹ́ wọ́ta kẹ́ wá gba donation lọ́wọ́ àwọn èèyàn wàá kọ́ pọlọ kalẹ̀ wàá jókòó bí olórí burúkú wàá kàn rúkú wàá ru àyà síwájú wàá máa lóun pàṣẹ fún àwọn ọmọ lẹ́yìn ẹ̀ ẹni tó ò bá ti lè pàṣẹ fún tí ò bá ti gbọ́ àṣẹ ó ti dọ̀tá lẹ́yìn ẹ̀ àwa wí tán ìwọ ní ṣe bí ìwọ ti praise mi ìwọ ti fẹ́ mi ìwọ kọ́ ló fún èmi nífẹ̀ẹ́ because nígbà tó dórí nínú justice for Mohbad I have followers more than you one mo ní few more than you nígbà tó kò tẹ́mi àti ẹ̀gán tó jẹ́ wípé ọ̀rọ̀ Mohbad ṣẹlẹ̀ mo sì ní viewers more than you I few more than you so kí ni fẹ́ẹ̀mù tó fẹ́ sọ fún mi pé ó fún mi mo ní few bẹ́ẹ̀ lọ́wọ́ mú ìwà yín mo ní lórí Facebook mo ní few jù ẹ lọ ṣebí tí wọ́n bá ń sọ 1000 kìíní kàwé ẹ̀ 2k 3k ló sì ń wò mí gbogbo gbà tẹ́mi àti ẹ̀ ń sọ̀rọ̀ náà so kí wá ní few tó sọ fún mi pé ó fún mi kí ni fẹ́ẹ̀mù tó lọ fún mi I have my own glory before you came to me èmi àti ẹ̀dẹ̀ ní òkì wá sí platform mi kì í wá sí platform ẹ̀ but a lè máa sọ̀rọ̀ sórí ara wa látọ̀ kankan mention orúkọ ara wa lórí page lórí platform tá a bá ń ṣe sóò lọ́wọ́ so stop pé wọ́n ní wọ́n gba èrò kìíní kan ìwọ ló report account ni ó ṣùọ̀ ní wọ́n ni búra sí tí ò bá sì wọ́n ló report gbogbo account àwọn èèyàn fi gbogbo tó fẹ́ jẹ́ nígbèsí ayé ẹ̀ búra pé ó mọ̀ kankan nípa àwọn account àwọn èèyàn tó ń já tó ń bàjẹ́ or a lot of fake profile let gbé jáde tẹ́ fi ń report ẹni tí ò bá ti ṣe ti yín ẹ mọ́ máa report account wọn ni ẹni tí ò bá ti lè dúró lábẹ́ ó mú mi má bẹ́ gbà ẹni tó pé ó fẹ́ kí n ṣẹrú ni mi ìdẹ̀ lè ṣẹrú náà ó fẹ́ kí n dẹrú lábẹ́ ẹni náà ọmọdé ní mi lè ṣẹrú tó bá ṣàpè mí sátani sis mi ẹ bá mi sẹ́ndì kìíní kan mọ́ máa ń sẹ́ndì ẹ̀ sí ẹ tó bá béèrè information lọ́wọ́ mi máa sẹ́ndì information sí ẹ máa sẹ́ndì mi wà tó pé máa ti delete máa tẹ̀ tó lọ máa download wọn padà ní sówó kọ́ ni mo fi download ẹ ni àbí data tó yẹ kí lò kọ́ ni mo fi download ẹ sọ́fẹ̀ẹ́ ni mo ra data ni sọ́fẹ̀ẹ́ ni mo ra data tí mo máa tún fi lọ máa download fídíò mi tó bá lo nídìí tí máa tún sẹ́ndì sí ẹ ó dẹ̀ lè máa lò mí anyhow ó dẹ̀ bèrè ó ní one information ló bèrè lọ́wọ́ mi tí mo reject fún ẹ pé kò sí ó ní mo fi di ọ̀tá ẹ̀ náà wèrè gbèsè ohun tí mo fi di ọ̀tá ẹ̀ nìyẹn mi ìṣó ọ̀tá ẹ̀ tẹ́lẹ̀ náà èmi àti ẹ̀ ò ní issue náà ìgbà tí mo dé láti Nàìjíríà tó request fún information tí mo ní no tí wọ́n bá gbé Wùmí kò lè ṣeéṣe wípé tẹ́ bá gbogbo information tẹ́ ń dà síta tẹ́ bá kàn dà síta tí wọ́n bá gbé gbèsè lé lórí mo ní kò lè work káwọn legal ti make a move lórí Wùmí ẹ jẹ́ kó take a step lórí Wùmí ṣé bí nǹkan tó fi tí mo fi ṣe nìyẹn àtìgbà tó ti ń ṣe rándanrandan tó ti ń ṣe gbọ́nkú nìyẹn wọ́n wá máa ní wọ́n kórìíra ẹ o tún wá wíwọ́ lémi èmi wà nínú gúrùpù wáyé tó ń parọ́ mọ́ mi olémi wà nínú gúrùpù tí wọ́n dá kalẹ̀ mi ò sí nínú gúrùpù àwọn lísìlì àwọn Victoria lè wà bẹ́ẹ̀ bèrè lọ́wọ́ wọn I'm not be part of them mi ò sínú gúrùpù wọn kankan wọn háàdì mi sínú gúrùpù tó náà mọ̀ pé máa da ogbó ẹ̀rú ni tó bá ti jẹ́ pọ́rọ̀ olówó ti wà bẹ́ẹ̀ mi ò sí nínú gúrùpù Africa Television mi ì sí nínú èyí tí wọ́n háàdì pẹ̀lú bàbá pẹ̀lú yọ bèrè lọ́wọ́ ayọ̀ tó ń sọ nípa rẹ̀ pé ṣé gúrùpù tí ayọ̀ dá sẹ́tẹ́ni ọmọ ológo wà lára yín mo ò sí bẹ́ẹ̀ wọ́n tó ń blackmail mi wọ́n tó ń dífẹ́ mọ orúkọ mi sọ fẹ́ kí tiẹ̀ bàjẹ́ nú ayé ni ìwọ tó yẹ pé ọmọ bó ṣe máa ń blackmail èèyàn ọmọ bó ṣe máa ń dìfẹ́mù èèyàn ọmọ ọ̀rọ̀ pamọ́ yẹn o lè parọ́ mọ́yàn kí ilẹ̀ kó lanu kó gbéyàn mi wàá parọ́ báyìí wàá dẹ̀ máa sọ àwọn òpònú bíi tí á dẹ̀ máa bìlífù ẹ wàá máa tún purọ́ burúkú sọ̀rọ̀ wípé tó o bá sọ̀rọ̀ wípé Odùmọ̀ṣù sọ pé òun ní hòhò mi lọ́wọ́ o rò pé màá jáde fún Odùmọ̀ṣù ìwọ tó yẹ pé mo mọ̀ ẹ́ o máa ń forí àwọn èèyàn gbára wọn o máa ń forí àwọn èèyàn o máa ń fi gbá ara wọn mo ò lè think so low
kí n think so low kí n wá believe ọ̀rọ̀ tó sọ mo believe pé Odùmọ̀ṣù ò lè ever láyé sọ torí kò sí ọ̀rọ̀ ọ̀fẹ́ tàbí tó sì láàrin èmi àti Odùmọ̀ṣù kò sí pé Odùmọ̀ṣù kọnu sí mi rí èmi àti Odùmọ̀ṣù gò sọ̀rọ̀ ní wọ́nà ní bàbá tó mẹ́ta tó mẹ́rin lórí fóònù so ìbò wa ló ti fẹ́ ní òwò mi lọ́wọ́ bó ló ti fẹ́ sọ pé òní òwò mi lọ́wọ́ bó Odùmọ̀ṣù ti fẹ́ sọ fún ọ wípé èmi àti òun fẹ́ra kò ní ilé gbọ́ orí burúkú ẹgbẹ́ onírọ́dún máa ń blackmail ìwọ tó o lè parọ́ mọ́ mi pé èmi sọ wípé Odùmọ̀ṣù toast mi ṣé wọ̀ yẹn wá ni máa wá bìlífù pé òṣòro kan jáde àbí máa wá jáde fún Odùmọ̀ṣù kò lè work mi lè jáde fún Odùmọ̀ṣù mi lè jáde fún tó bá jẹ́ lórí yẹn mi lè gbà àwọn òpònú bíi tiẹ̀ náà máa bìlífù ọ̀rọ̀ tó sọ àwọn òpònú bíi tiẹ̀ náà máa bìlífù ọ̀rọ̀ kọ́tọ̀kọ́tọ̀ ọ̀rọ̀ alọ́pọlọ àìnílàákàyè tó ń sọ lẹ́nu because tó ibẹ̀ mi ò ṣe ni tí ò ní làákàyè bíi tiẹ̀ àwọn tó wù ẹ́ ni wọ́n lọ́pọlọ àwọn tó wù ẹ́ tí wọ́n bìlífù ọ̀rọ̀ ẹnu ẹ wàá máa rojọ́ wàá máa sìrègùn mo ṣe báyìí fún bàbá mo ṣe kinní kan báyìí fún bàbá èmi ni mò ń fọ́ǹdì bàbá èmi ni mò ń fún bàbá lówó èló gan ló ń fún bàbá táwọn èèyàn ò fún bàbá ó mọ iye owó táwọn èèyàn pọ́ǹpù fún bàbá Mohbad fúnra rẹ̀ ó mọ iye owó tán sẹ́ndì sí bàbá Mohbad àìmọ iye owó tí mo fi àkáǹtì bàbá Mohbad gbà àìmọ iye owó tí mo fi àkáǹtì rẹ̀ gbà tí màá dẹ̀ tún sẹ́ndì táwọn èèyàn bá ti bèrè pé wọ́n nídìí àkáǹtì bàbá Mohbad mo máa sẹ́ndì ẹ̀ sí wọn ni torí pé mi ní fọwọ́ mi gbowó lọ́wọ́ anybody bí bá fà káàtì mi gbowó fún bàbá Mohbad tí mo wá ń sẹ́ndì ẹ̀ sí o ni wọ́n lè sọ pé wọ́n yọ nínú ẹ̀ mo máa sẹ́ndì àkáǹtì ẹ̀ personally ni mo ní àwọn prominent people mẹ́ta kan tó jẹ́ pé mo sẹ́ndì sí wọn tó dẹ̀ sẹ́ndì owó sí bàbá Mohbad squarely èmi ò ráyè láti máa gbórúkọ wọn síta torí mo mọ̀ pé o lè dìfẹ́ mo orúkọ wọn ni mi ṣe lè mention wọn ta true tèmi fúnra mi tí mo wà true tèmi tẹ́ni mi ìfẹ́ kẹ́ lọ ba yí wọn jẹ́ torí o lè gbé orúkọ àwọn ẹlẹ́ni sí gbangba ní mi ìṣe fẹ́ jẹ́ kó jáde rárá ẹ lè rí mi kẹ́ rí kékeré kan nípa ọ̀rọ̀ owó kí n máa bá yín drag nípa ọ̀rọ̀ owó kí ni pé wọ́n fún yàn kan kí wọ́n máa pariwo pé lágbájá ìwọ́n fún ẹ lówó kan mo fún ẹ lówó wọ́n ti pàṣẹ bí ìwọ ló ń ṣìrègùn torí pé òun wá fame òun wá accolade ó fẹ́ káwọn èèyàn máa praise pé wọ́n ló ń ṣe ìwọ kọ́ ló ń fọ́ọ̀dì bàbá Mohbad now a lot of people are doing it GoFundMe tó wà mẹ́yìn wọ́n kọ́ nìkan ló ṣe àwọn tó ṣe pọ̀ àwọn crunch queen ni wọ́n polówó kínní ó níbi tó wà sílẹ̀ gbà tí wọ́n máa polówó ẹ̀bẹ̀ up to 10,000 to 15 ni wọ́n fi ilẹ̀ gbà náà ó mọ iye owó tí wọ́n pọ́ǹpù sínú ẹ̀ ni nígbà táwọn ìyá yẹn lọ káàkiri gbogbo orí pláfọ́ọ̀mù tèmi ni wọ́n ti rojọ́ ó mọ iye àwọn crowd tèmi ní níbi ìgbà ẹ̀ tí wọ́n fi wá ṣèpolówó mi báyìí láti convince àwọn èèyàn fọwọ́ lu àyà pé káwọn èèyàn máa dá sínú ẹ̀ ọwọ́ sọ pé wọ́n ló ṣe wá tó máa ń gbá gbogbo ire tó yẹ kán pín fún àwọn tí wọ́n ń jà fún justice for Mohbad wàá fẹ́ kí wọ́n kó fún wọn nìkan ìwọ ló ń ṣe lára kò sẹ́ni tó ń ṣe lára ẹ̀ gbèsè nobody kò sí ẹnì kankan tó máa lóun ṣe lára ẹ̀ kí ni fẹ́ ṣe lára ẹ̀ fún torí kò yé mi ní mi ìmọ̀ lára tó lóun ṣe mi ìmọ̀ lára ẹ̀ tó ní wọ́n ń ṣe ìlara yẹn ni ò yé mi wọ́n bẹ́ẹ̀ jẹ́ fún ayọ̀ wọn ò fẹ́ kó o bá ayọ̀ sọ̀rọ̀ ta ló bẹ́ẹ̀ jẹ́ fún ayọ̀ ẹ̀rí ọkàn ẹni ó ń ṣe bí kó tó pé nǹkan tó máa ń ṣe fáwọn èèyàn ìwọ ló máa ń báwọn èèyàn tó máa ní kán má báwọn èèyàn ṣe ìwọ ló kì í fẹ́ tó jẹ́ pé táwọn èèyàn bá ti wà ò kì í fẹ́ kán bá wọn ṣe màá máa pe mi wá hello Mr. mi wá Bukky Jesse tẹ́ ń wò yẹn ẹ wà kí ẹ fùfún Bukky Jesse wè mí bó mo ti ráyè òṣì bó mo ti ráyè ranù bàbá Mohbad o ẹ wò Bukky yẹn gbèsè olórí burúkú gbèsè yẹn àǹtí olórí eléwú lóbò yẹn ẹ má bá sọ̀rọ̀ mọ́ bó mo ti ráyè òṣì bó mo ti ráyè òṣì láti máa sọ wípé búlì gbèsè o ẹ má bá sọ̀rọ̀ mọ́ èmi yìí ṣèbàjẹ́ èèyàn mo ò ráyè láti máa sọ pé káwọn èèyàn sá fún yàn ẹ wà kí ẹ fùfún lágbájá ẹ wà kí ẹ fùfún tàmẹ̀dò mo ò ní ṣe ijó tó bá máa kù mí láti mọ̀ pé lágbájá kí n máa ṣèbàjẹ́ nìyẹn kó sì kù mí ó kọ Ọlọ́run àwa wí tán wọn lọ gbowó òwò à ń parọ́ òṣì òrírọ́ tó pariwo èpè tó sẹ́ ẹni tó bá lóun fún ẹ lówó kẹ́nìyẹn jáde o bẹ́ẹ̀ nìyẹn ò bá jáde o ó kù ó kọ Ọlọ́run o ikú dẹ̀ máa pa ni ṣépè nìyẹn gbéra ẹ ṣépè fọmọ ẹ gbé ṣépè pé ò gbowó ṣépè ní pé tẹ bá ní mo gbowó ẹni tó bá lò fún mi lówó yá kó mọ́ bò mí o tó bá bò mí àṣírí tó bá bò mí láṣìírí tó bá bò mí Ọlọ́run á dá afẹ́ nìyẹn ṣépè nìyẹn ago àmọ́ jẹ you are working for naira I'm still repeating it you are working for Naira Marley àtẹlágbára kan ní Nàìjíríà ó ń wọ́ọ̀kì fún wọn ìwọ gangan ló ń ṣiṣẹ́ fún wọn ṣé pa ẹlẹ́gùsí òkè ibi ẹ sọ̀rọ̀ ó ń ṣiṣẹ́ fún wọn ó ń ṣiṣẹ́ fún Naira Marley you are working for Naira Marley confam ni ó ń ṣiṣẹ́ fún Naira Marley èmi ò ń ṣe má pẹ́ sọ you are ṣiṣẹ́ fún Naira ó ń ṣiṣẹ́ fún Naira ó dẹ̀ gbìyànjú ní gbogbo last 3 weeks ó fẹ́ ká change narrative kúrò lórí Naira Marley
ó fẹ́ change ẹ̀ ló gbé gbogbo fídíò síta láti máa pe Naira Marley is a good person, Naira Marley is a kíní kan ọmọ ọlọ́mọ irú ẹ̀ ti pọ̀ jù. You are working for Naira Marley. We are not a deaf and dumb. We are not a deaf and dumb. Ìwọ gangan ló pònú tó ò ní làákàyè. Ìwọ ni làákàyè ẹ ti sọ dànù, tí làákàyè ẹ ti dànù, tí ò sọpọlọ ńbẹ̀ mọ́. Bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ wá máa ní wọ́n ń ṣe lára ẹ̀, wá máa manipulate ọ̀rọ̀ àwọn ènìyàn. Ìwọ tó mọ rọ́pa, tó bá pé èèyàn tó dáa ní ẹ tí inú ẹ̀ dáa, kí kékeré tó ṣẹlẹ̀ láàrin ìwọ àti Odùmọ̀ṣù, kí ló Odùmọ̀ṣù ṣe fún ẹ? Kí ni bàbá Mohbad ṣe fún ẹ? Ní orí kéèsì yìí kí ni mí ìwọ ṣe rẹ̀ fún ẹ? Mí ìwọ ò bẹ ẹjà, bàbá Mohbad ò bẹ ẹjà. O ti sáyé tó pé bàbá Mohbad gbé kọ Karimo, o sáyé jáde pò, o sáyé fún bàbá Mohbad jẹ, o ti fún mi ìwà jẹ, o ti ní sẹ́ ti pọ́n ti ṣe pákípákí o ti ń làn bá sí wọn. O ti mú gbogbo àṣírí bàbá Mohbad o ti fẹ́ máa tú, ti mí ìwọ o ti tú síta, o ti sáré tú síta, Odùmọ̀ṣù o ti finish ẹ̀, o dẹ̀ níyàn gidi ni ẹ. Ìwọ tó ń ṣe cover up fún wọn, bàbá Mohbad go ti gbé gán tó ti fẹ́ nà nípasàn, o ti sọ pé ó máa gbé àkáǹtì tàpọ́n scam ni, wọ́n scam àwọn èèyàn. But kán má bàa béèrè torí pé kò sówó nínú Access Bank mọ́. There is nothing, kò sí 1 naira nínú Access Bank mọ́. Confirm ni mo sọ fún yín lẹ́ni. Kò sí 1 naira nínú Access Bank mọ́. Ṣé bí ìgbà tí wọ́n sọ fún wa ní ọjọ́ Sunday, ní ọjọ́ tí láwọn dẹ́dẹ̀ táwọn wá gbèjà wọn ta. Wọ́n ní 17 million ló wà nínú àbí. Wọ́n ní 4 kan wà ńbẹ̀ tẹ́lẹ̀. Ìgbà tán dẹ̀ máa gbọ́ jáde wọ́n fi 10 sí, ó di 14. Orí country ní Ghana ó fi 3 sí, ó jẹ́ 17. Now, wọ́n dẹ̀ ní wọ́n já 10, wọ́n já 5 kan, wọ́n ti dá 5 yẹn padà, right? Wọ́n dá owó yẹn padà fún wọn. Àwọn tó yá mi, wọ́n dà ti yọ padà yẹn mí pé 10 million ni wọ́n ti yọ. Tó ti fi san gbèsè nínú ẹ̀. Ó dẹ̀ yẹ kó kù 7 nínú owó yẹn. Ibo ni 7 million yẹn wà tó wá jẹ́ pé kò sí owó kankan nínú Access Bank mọ́. A part of GoFundMe tẹ́ gbé jáde tí mi wá fi cash out ní tiẹ̀. Gbogbo owó tó wà ní GoFundMe tẹ́ gbé jáde, ibo ni àwọn owó yẹn wà? Esa accountability rẹ̀ fún wa, and then 7M tó wà nínú Access Bank ibo lówó yìí wà. Ẹ̀yin èyàn kì béèrè question lọ́wọ́ wọn pé bo lówó yìí wà, but now wọ́n tún wá account yẹn ti wọ 0 sí tí bàbá ń sá káàkiri, bàbá tó nídìí owó débi pé bàbá Mohbad ń pè mí yìí wá wípé ó nídìí 500,000 naira, wọ́n nídìí 500k. Ìyẹn ló wà fún wọn ní owó yẹn, kò fún wọn ní 500 yẹn. Ó ní kò ìyẹn ò dá wọn lóhùn, kò fún wọn ní 500,000 yẹn. Kí ni bàbá fẹ́ 500,000 naira ṣe nígbà tí owó tó wà ní àkáǹtì yẹn sì kù 7? Wọ́n dẹ̀ ti fi àkáǹtì, wọ́n ti ní 0 balance ló kù nú ẹ̀ báyìí. Kò sí kankan nínú Access Bank mọ́. Kò sí anything nínú Access Bank yẹn mọ́. Ibo ni ibo ni 7M yẹn wà? Ìtorí ẹ̀ ní wèrè gbèsè. Ó tún fi sáré fẹ́ tún gbé àkáǹtì mi síta fún yín. Reason tó ṣe fẹ́ gbà ka another àkáǹtì síta fún yín nìyẹn. Wípé kẹ́ tó máa dáwọ́, bàbá ló fẹ́ gbowó yẹn fún. Owó kì í dúró lọ́wọ́ bàbá. Owó ò dúró lọ́wọ́ wọn. Bàbá ló fẹ́ fi style gba owó yẹn fún. A máa ṣàyà gbàgbà, ó ti mọ bọ́n ṣe mú yín. A wá máa ṣàyà gbàgbà wípé accountability yẹn ó máa fi. Ṣé gbà tó gbé GoFundMe jáde sí kò sọ? Gbà tó gbé Access account síta ṣé kò sọ fún yín pé ó máa ṣe accountability lé lórí? Ṣé gbà tó máa ṣẹlẹ̀ lẹ́ni kí ló wí? Ó lóun kàn kọ́ fún àwọn ni, òun kàn bò wọ́n láti rí ni, òun ò mọ kankan nípa rẹ̀. Ṣé wọ́n ti dàrú orí yín ni? Ṣé wọ́n ti lo orí yín ni? Ṣé wọ́n ti lórí yín ni? Òun ló ṣẹ̀yà gbàgbà lọ́jọ́ kìíní àná, àìmọye ìgbà ló ti sọ̀rọ̀ sáwọn bàbá ẹ̀ lórí àkáǹtì tá à ń sọ ẹ̀. Ìjọ́ tó pe bàbá Mohbad ní olè, ọjọ́ tó pè wọ́n lólè, ọjọ́ tó sọ pé olè ni wọ́n, tó bú bàbá, tó bí mi wá, tó ní scammer ni wọ́n, ọjọ́ tó pa àwọn méjèèjì tó ní scammer ni wọ́n. Èmi bi yín léèrè ni o, ṣé kò sọ nípa àkáǹtì yìí? Bó ṣe pè wọ́n lólè nígbà náà ni, tó ní olè ni wọ́n, tó ní onírọ́ ni wọ́n, kò sí nǹkan kan nínú Access Bank. Kò sẹ́nìtì nínú Access Bank. Wọ́n kàn ń parọ́ lásán ni, wọ́n kàn ṣe kìnnìkan lásán ni, olè ọ̀fun ni wọ́n, ìgbàládò gèrò wá wọjà, kìnnìkan òní wọ́n ṣe ń bẹ̀. Èmi bi yín léèrè ni o, ìbéèrè ni kò fàjà, bá mi double tap screen rẹ̀. Ìbéèrè ò fàjà. Torí tá bá ronú, ìgbà tó ṣàyà gbangba jọ́ kìíní àná, kí ló dé? Kí ló fà á? Tó wá padà jáde tó lóun ṣe cover up fún wọn nígbà tí gẹ̀ tó ti dá láàrin wọn. Ó sì jẹ́ pé every time tí ìjà bá ti dé láàrin wọn ló máa wá expose àkáǹtì wọn. Gbogbo tí àṣírí bá ti tí ìjà bá ti bẹ́lẹ̀ láàrin wọn ló máa wá expose wọn síta. Ló máa wá máa tú àṣírí wọn síta. Ló máa wá sọ fún wọn wípé òun ò mọ̀ kankan nípa owó yẹn o. Òun kàn cover wọn ni, òun kàn bò wọ́n láṣìírí ni. Ẹ dẹ̀ tún believe wọn, but ẹ ní béèrè pé owó tẹ́ ń san sínú ẹ̀ ńkọ́.
owó mi tó tún fẹ́ gbà yìí àkáǹtì tó fẹ́ gbé jáde fún yín tó ló tún fẹ́ fi kankan bò láṣìírí ó fẹ́ fi kíní kan kọ́fà kíní kan yìí bàbá ló fẹ́ gbà fún torí wípé sẹ́mu ẹ̀nù tó kù yẹn ẹ bèrè fún accountability lọ́wọ́ wọn gbogbo owó tẹ́ ẹ ti ná ìgbà tí bàbá bá tún wá gbowó yẹn tó lọ́wọ́ yín tí bàbá tó gbé fún bàbá sẹ́wọ́n tó kún máa fún níṣì bàbá wọn owó yìí bàbá ló fẹ́ gbà fún bàbá dẹ̀ ní ó kàn ń gbà ní owó gan òdú lọ́wọ́ bàbá kọ́ ló ná owó àṣírí ni mo gé fún yín ó ní àwọn àṣírí kan tí mi ìfẹ́ lè sọ sí bàbá kọ́ ló ná owó ó níbi tí owó yẹn ń wọ̀ lọ ó níbi tó ń wọlẹ̀ sí ó níbi tí àwọn owó ń wọlẹ̀ sí tí bá dé sọ̀kò dé sí nǹkan tẹ́nìkan kó ṣe fẹ́ bí o tẹ́ ẹ bá sẹ́ẹ̀dì méjì sí bàbá Mohbad bàbá kọ́ ló ń ka mẹ́sẹ̀jì o bàbá kọ́ ló ń ka mẹ́sẹ̀jì yín bó tilẹ̀ pé bàbá ń rí eléyìí tí wọ́n bá fẹ́ kí bàbá rí inú ẹ̀ ni ẹ bèrè pé pa wọn tí bàbá ń lò tẹ́lẹ̀ dà wọ́n ti lé lọ ta lẹni tó ṣe pa fún bàbá sìn òun ló ń control lọ́wọ́ yìí tẹ́ ẹ bá sẹ́ẹ̀dì ẹni mẹ́sẹ̀jì sí bàbá kọ́ ló rí mẹ́sẹ̀jì yín ó sì lé sẹ́ẹ̀dì mẹ́sẹ̀jì tá à ń sọ nípa rẹ̀ yẹn tẹ́ ẹ bá sẹ́ẹ̀dì ẹ̀ sí bàbá ò rí kò ní kà kò ní dá yín lò àti pé ìmíì tó bá wà ń bẹ̀ wọ́n ń dìlítì ẹ̀ tí ò bá ti ṣe wípé ẹ sẹ́ẹ̀dì àkáǹtì sí wa ó nìkan ni bàbá máa dá yín lò lé lórí ara wọn á yá bọ̀pẹ́ ní advice kan lẹ sẹ́ndì abẹ́nìtì kan lẹ sẹ́ndì sí wọn ẹ wá ṣe DNA test kan ẹ báwo ni DNA test báwo ni autopsy ẹ Mohbad kégbe àdúrà ṣe kinní kan lórí chaati kan wọn ò ní dá yín lò ọmọ wèrè tó wà lọ́dọ̀ bàbá yẹn ó dìlítì gbogbo ẹ̀ dànù ni àṣírí mo gé fún yín lẹ́yìn tẹ́ ẹ bá gbọ́ gbogbo ẹ̀ ló ń dìlítì dànù tẹ́ ẹ bá pe bàbá lórí fóònù tí ò bá ti gbé kàn kò sí fóònù lọ́wọ́ bàbá Mohbad bàbá gan ó ti wọ̀wọ́ lọ́wọ́ tó wà bẹ́ẹ̀ bá pè tí ẹ̀ bá ti rí pé ó gbé òun kọ́ ni ó gbé kàn ìwọ lè rò pé òun pé kò gbé kàn kò sí fóònù lọ́wọ́ bàbá Mohbad kò sí fóònù lọ́wọ́ ẹ̀ ọwọ́ ọmọ tó wà lọ́wọ́ ẹ̀ ló wà lọ́wọ́ ẹ̀ ọmọ tó wà ní ọ̀dọ̀ bàbá Mohbad lọ fóònù wa gbogbo information tó dẹ̀ wà bẹ́ẹ̀ ló ń dìlítì kú eléyìí tó bá mọ̀ kó máa wúlò fún yín ó máa dìlítì ẹ̀ dànù ni eléyìí tó bá yẹ kó wúlò tó jẹ́ pé ẹ lè lo information yẹn tó jẹ́ pé bóyá tẹ bá advice bàbá tẹ wá sẹ́ndì méjèèjì sí tó dẹ̀ máa lọ sí ilé àṣẹ ọmọ burúkú máa ń dìlítì ẹ̀ dànù ó máa yọ dànù ó máa dìlítì ẹ̀ ni. ọ̀tọ̀ ni mo ní ìbéèrè. ó ń dá yín lò. ṣé bàbá ò lè kàwé ni. bàbá yín wo ni ò lè kàwé bàbá ń kàwé. àwọn aláṣẹ ni àwọn náà ń pàṣẹ lọ́wọ́. bóyá lè mọ̀ pé bàbá ń gan bóyá lè mọ̀ pé òun gan ti wọ one chance sínú ilé kò sí nǹkan tán lè sọ nípa rẹ̀ ní òkè kí ló tán fi lé ọmọ tó wà ń bẹ̀ lọ kí ni nísìsiyìí tán fi lé pa wọn lọ ẹ mọ̀ pé lílé tí wọ́n lé bọ̀bọ̀ yẹn lọ ó lè lọ nílò pé ó fẹ́ gba àyè ó fẹ́ gba bẹ̀ eléyìí fẹ́ máa pàṣẹ ni. ẹjọ́ mo ṣìwò ló wà bẹ́ẹ̀. gbogbo information bàbá tó dẹ̀ ń jáde àwọn náà ń ta fáwọn èèyàn àwọn náà ń ta information yẹn fáwọn èèyàn náà. ẹjọ́ mo ní bàbá tí rọ́mọ ẹ gbà wá. bó ló ti rọ́mọ ṣé kò lọ́mọ ṣé kò bímọ ni. ṣé kò bímọ ni ṣé kò láwọn ọmọ míì ni. ṣé kò lọ́mọ ni. bàbá don enter one chance. èmi kàn yín jẹ fún yín ni wọ́n lè máa tàn yín bọ̀ tán bá sọ fún mi pé rọ́ ni mò ń pa máa kú sójú abẹ́ẹ̀kọ́ kí bàbá yá má wàá dìbọ́ǹkì tí mò ń sọ ń ta o. bàbá don enter gbàm. bọ̀ tàǹfààní wà kí ajá ilé tó wà ní Manchester yẹn ìyẹn ikú eléyìí oró yẹn ó lè fẹ́ try rẹ̀ torí ó fẹ́ líìkì bàbá jáde ó fẹ́ tú bàbá láṣìírí sí gbangba ó lè sọ pé bí bàbá kó wá dìbọ́ǹkì tí mo sọ yẹn wàá mọ̀ wípé ọkàn fẹ́ fi bàbá yín ṣe yẹ̀yẹ́ ọkàn jẹ́ kí n máa sọ àwọn ọ̀rọ̀. ẹlẹ́yà bàbá. ọkàn kí n sọ torí pé. bàbá ti dáràn bàbá ti dáràn. Asọ́dáàdì. Bàbá ti dáràn bàbá ti dáràn. ẹ jẹ́ bá power tap kí ló dé o. bàbá don enter one chance o. bàbá ìwọ báyìí ń ṣèbàjẹ́. They are flagging you.